أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعاذني الله وإياكم خلني وإياكم الجنة وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أدقفون الله سبحانه وتعالى أترى إكاتي جفوج شنلا ومحمد صلى الله عليه وآله وسلم. Ìkẹ́ Allah bá dẹ́dà tí ò ní tán kó máa bá orí ayé jẹ́ tán Allah subhanahu wa ta'ala àti ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kó má wá dúró lórí ẹnìkan, kó má bá wọn ará ilé àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn tó bá dẹ̀ ṣe ohun tí wọ́n ṣe ní ẹ̀sìn ní ti tòdodo tí Allah subhanahu wa ta'ala tó pa wá láṣẹ ipé ká ṣe. Àwa tá ṣì wà láyé bí a ń bẹ Allah subhanahu wa ta'ala min fadlihi wa rahmatihi ipé kó jọ kó dákun nínú àánú rẹ̀ orí Islam àti Sunnah Nabi sallallahu alaihi wasallam tá bá rí pẹ̀lú tawfiq ẹ̀ pẹ̀lú ìfiniṣe kòńgẹ́ orí rẹ̀. Òun ni Allah bá ẹ̀dà máṣà jẹ́ kí a máa ṣẹ̀mílé lórí tá fi pàdé ohun Allah subhanahu wa ta'ala. Èyí tí Allah máa sọ nínú ọ̀rọ̀ àti tá máa ṣe nínú iṣẹ́, à ń bẹ Allah bá ẹ̀dà kó ṣe ní ìtújá sí pípá fìrí yọnu rẹ̀ láyé bí àti níjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama. Èyí tá sọ nínú ọ̀rọ̀ tàbí tá ṣe nínú iṣẹ́ tí ó wá di àbálẹ́jọ́ bú fún wa lọ́dọ̀ rẹ̀ láyé bí àti lal-qiyama kí Allah bá ẹ̀dà máṣà láwà àti ikú mẹ́. Àbí Allah subhanahu wa ta'ala
à ń tọrọ lọ́wọ́ rẹ̀ kó má ṣàṣe ní ètò já sí wípé ìyọ́nú tòun Allah Ọba ẹ̀dá nìkan la máa fi wá. Bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ẹ̀yìn táwọn èèyàn bá ń fún wa lórí rẹ̀, à ń bẹ Allah Ọba ẹ̀dá kó jọ kó má jẹ́ kó já sí wípé yóò di wọn aburú fún wa ń bí láyé, bẹ́ẹ̀ dẹ̀ ni lálkìyámà bákan náà. À ń kíra pẹ̀lú assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Na'am, gẹ́gẹ́ bí a ti ṣe ní àdéhùn wípé insha Allahul azim tó bá ti di ní alẹ́ yìí, agboolé àwọn ọmọ ẹlẹ́bọ, àwọn ọmọ ẹlẹ́yìn èṣù yìí ni à ń lọ lálẹ́ yìí insha Allahul azim. Àwọn ọmọ ojo, àwọn ọmọ tí wọ́n kájú rẹ̀, àwọn ọmọ tó yá sí pé ẹ̀rù ń bà wọ́n, Allah Ọba ẹ̀dá kó jọ nínú àánú rẹ̀ kó má ṣàbá wa fi wọ́n mọ̀nà, kó bá wa tọ́ wọn sọ́nà o, kó bá wa jẹ́ kí wọ́n mọ òdodo, kó bá wa la ọkàn wọn sí òdodo, bẹ́ẹ̀ dẹ̀ ni kó bá wa ya etí wọn sí òdodo. Tọ́ àwọn ọmọ náà gẹ́gẹ́ bá ti ṣe ládéhùn pé inshallah nígbàtí wọ́n ti blọ́ọ̀kù wa, so táàrí bí tí wọ́n fẹ́ gbé wa wọlé sórí ètò wọn, so tí wọ́n fẹ́ ṣe kíni, tí wọ́n fẹ́ gbé wa wọlé sórí ètò wọn, àwa máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ lórí àwọn àìmọ̀kan wọn àti ìsọkúsọ wọn àtàìnílàákàyè wọn insha Allahul azim. Tọ́yì níta wá fẹ́ sọ̀rọ̀ lé lórí lálẹ́ yìí tí àwọn ọmọ aláìmọ̀kan yẹn, àwọn ọmọ lẹ́yìn èṣù, Allah Ọba ẹ̀dá má ṣe wá lọ́mọ lẹ́yìn èṣù, ẹ dákun ẹ má fi sínú àdúrà yín, ó ṣe pàtàkì. Allah Ọba ẹ̀dá kó má ṣe yín lọ́mọ lẹ́yìn èṣù. Àwa dúpẹ́ pé ọmọ lẹ́yìn annabi Muhammad sallallahu alaihi wa alihi wasallam òun làwá jẹ́ ń tiwa, so ìdùnnú tó sì tóbi ni ipa jẹ́ kan nínú àwọn ọmọlẹ́yìn tani, iná ọmọlẹ́yìn annabi wa Muhammad sallallahu alaihi wasallam. Bákan méjì náà ni nínú kó jọmọlẹ́yìn Muhammad sallallahu alaihi àbíkẹ́ kó sì jọmọlẹ́yìn shaitan tí ń ṣe èṣù táwọn eléyìn tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń gbé lárugẹ. So méjèèjì yìí náà ni, so imma an takuna min hizbi rasulillah, nínú kó wà nínú àwọn ọmọlẹ́yìn àbí kó wà nínú àwọn ọmọ ìjọ annabi Muhammad, tàbí kó wà nínú àwọn kíni, nínú àwọn ọmọ ìjọ shaitan àti shaitan, so òun náà ní hizb. So Allah Ọba ẹ̀dá sọ nínú Qur'anul Karim, ulaika hizbu shaitan, àwọn ni ọmọlẹ́yìn, àwọn ni wọ́n wà nínú klọ́bù shaitan. So oye Allah Ọba ẹ̀dá kó má fi wá sínú klọ́bù shaitan, Allah Ọba ẹ̀dá kó má ṣàlá àwọn ẹni tí wọ́n ń bẹnú ẹ̀ yìí láwọn ọmọ orí èṣù yìí, Allah Ọba ẹ̀dá má ṣàlá wọn kó ń bẹ̀. So kò yé wọn ní, wọ́n a máa ní, so àmá à ń bẹ Allah Ọba ẹ̀dá kó má jẹ́ kó pẹ́ tí ó fi yé wọn, so Allah Ọba ẹ̀dá má jẹ́ kí tí wọ́n bàjẹ́ jìnà kó tó ṣe kí ni kó tó yé wọn. Tayyib, àwọn ọmọ náà ń sọ̀rọ̀ nípa pé ǹjẹ́ a lè fi Quran, ǹjẹ́ a lè fi wo àìsàn? Can we find cure in Quran? Ǹjẹ́ Quran máa ń wo àìsàn ara? Oye, ǹjẹ́ Quran ṣe ògùn orí fífọ́? Oye, then ǹjẹ́ Quran, ǹjẹ́ tí wọ́n bá yìnbọn fún yàn, ìyá ọmọ olówó Èkó yẹn, so èyí tó gbé kíní ajá sọ́rùn àbí bẹ́ẹ̀ kọ́, ìlẹ̀kẹ̀ ajá sọ́rùn, oye, ó ní ṣé tí wọ́n bá yìnbọn fún yàn tí wọ́n bá tàbọn fún yàn, so ǹjẹ́ àyà kan bẹ tí yàn ó kà tí ò fi ní rán yàn? Káì, kọ́lọ̀ mọ́ gbàlá káì wà o ṣẹ́rí tí wọ́n bá gba ọpọlọ èèyàn kò lè ṣiṣẹ́ bó ṣe yẹ. Wọ́n ti gba ọpọlọ àwọn ọmọ yìí náà, k'Allah Ọba ẹ̀dá ṣàánú wọn, ọpọlọ wọn ò ṣiṣẹ́ bó ṣe yẹ. Ó ń bèèrè pé ǹjẹ́ àyà kan bẹ tó wá sí pé tí wọ́n bá yìnbọn mọ́yàn, oye, téèyàn bá kà kò ní rán yàn? Oye, ń bèèrè àwọn ìbéèrè bẹ́ẹ̀. So but insha Allahul azim a máa play ọ̀rọ̀ àwọn ọmọ aláìmọ̀kan yẹn. So wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ bá wa share program yìí, barakallahu fikum. So a máa play ọ̀rọ̀ àwọn ọmọ aláìmọ̀kan yẹn,
so kádẹ̀ ṣe kíni kádẹ̀ ṣe dánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ fáwọn mùsùlùmí tọ́yì. ok ìwòsàn tí kò náà lè ṣe ṣe ń gbọ́ mi number one a ní ìwòsàn physical kò náà máa ṣe bí àjẹrí ìwòsàn spiritual kò náà máa ṣe physical yìí fún alápẹ̀rẹ̀ ṣé torí bá ń fọ́ mi ń sìn àbí tí mo bá ń rún ní ṣé àyà wà tàbí kàkó máa jẹ́ kí ló ń rún yẹn lọ àbí tí wọ́n bá yìnbọn ṣé àyà wà tí mo bá ń ẹ̀jẹ̀ ń débẹ̀ physical tí mo bá tó máa ṣàmì ládàá ṣó wà. tọ́ àkọ́kọ́ náà ọ̀rọ̀ ọmọ olówó Èkó yẹn ti kọ́kọ́ bí búrẹ́dì ń gbá mi kò sọ pé kéèyàn ní làákàyè so òun kàn jẹjẹkújẹ nílùú Amẹ́ríkà ni ó sì wú kalẹ̀ bí búrẹ́dì tí wọ́n sọ sínú omi wọ́n sọ̀rọ̀ Al-Qur'an òun sọ̀rọ̀ nípa pé ǹjẹ́ àyà kan bẹ tó yá sí pé tó bá kà ó lọ gbáyà sí ìbọn ǹjẹ́ oògùn ayẹta so àti oògùn ọta àbọn tẹ́ ń ṣe nínú ìṣẹ̀ṣe yín tẹ́ ń bá káàkiri àbáṣì ṣe tẹ́ ń bá káàkiri ǹjẹ́ tó bá ṣe tán ǹjẹ́ òun máa ń lọ kọ́ àyà síbi ìbọn so ǹjẹ́ o máa ń lọ kọ́ àyà síbi ìbọn tó bá ti ṣe tán pé òkè o ti jẹ ayẹta òkú ọmọ tàbọn fún irọ́ lásán tó fi mọ́ wá béèrè pé ǹjẹ́ àyà kan bẹ tó lè kà tó wà lọ fi kọ́ àyà síbi ìbọn so Allah bẹ̀ẹ́dà ò sọ fún pé kó lọ ṣe kí ni kó lọ fi ọwọ́ ara rẹ kóra rẹ sínú wàhálà so Islam tiwa kìí ṣe irú ẹ̀sìn tó yá sí pé yóò máa darí yàn kéèyàn lọ fi ọwọ́ ara rẹ̀ kóra rẹ̀ sí wàhálà àti ìdààmú so tí wàhálà bá wá bọ́ pẹ̀lú tálọ́bẹ̀ẹ́dà ti kọ́ mọ́ óyé so o lè rí ọ̀nà àbáyọ àmọ́ kó wájá sí pé wọ́n gẹ́gẹ́ fún ara rẹ̀ ló wà lọ tẹpẹrẹ àyà síbi wàhálà àti ìdààmú gbogbo tó bá rí ń bẹ̀ so ó mọ̀ ọ́n náà ni wala tulqu bi aydikum ila tahluka ẹmà à ń sọ pé tẹ́yàn bá jẹ́ ẹlẹ́bọ kò lè ronú bó ṣe yẹ kò ní ronú kí ronú yìí ṣe kìnnì kó yẹjú so ẹgbọ́n tó sọ ni ó ní ìjà àkànbẹ̀ tó ń kà tó ń lọ tẹpẹrẹ àyà síbi ìbọn ó lọ tẹpẹrẹ àyà síbi ìbọn báwo ìsìláàmù ò pèpè sí ìdílé yùn pé kí èèyàn lọ máa fi ọwọ́ ara rẹ̀ kó lọ máa fi fa wàhálà fúnra rẹ̀ kó máa fi ọwọ́ ara rẹ̀ kóra rẹ̀ sínú wàhálà àti ìdààmú so kìí ṣe ohun tí ìsìláàmù pèpè sí nìyẹn so ìsìláàmù pèpè síbi ìdáàbòbò ìjọ́mọ ènìyàn bẹ́ẹ̀ dẹ̀ ni ìdáàbòbò ẹ̀mí ọmọ ènìyàn óyé so pàápàá jùlọ ìdáàbòbò ẹ̀mí mùsùlùmí ẹni tó bá gba Allahu subhanahu wa ta'ala ẹni tó bá gbàgbọ́ so kó wá máa bèèrè pé ǹjẹ́ àyà kan bẹ tó wá sí pé tó bá kà ó lọ tẹpẹrẹ àyà síbi ìbọn so ó ń túmọ̀ sí pé nǹkan kan rọ́ǹgì pẹ̀lú làákàyè rẹ̀ so ogun ayẹta gan tẹ́ ń ṣe nínú àṣìṣe yín tẹ́ ń ṣe tó bá ṣe tán ṣé o máa ń lọ tẹpẹrẹ àyà síbi ìbọn ni ọ̀dà wá ṣe ogun àṣìṣe yín tẹ́ máa ń ṣe tó bá ti wá ṣe tán o so kó wá tẹpẹrẹ àyà síbi ìbọn kó wọ́n gbé ìbọn tó yanjú ni o kìí ṣe àwọn ìbọn jẹ̀kúrẹ́dí o àwọn sniper so kí wọ́n gbé sniper tó lágbára kí wọ́n gbé jáde kí wọ́n sì tágẹ́tì ẹ̀ tó bá tó bẹ́ẹ̀ tó bá mọ̀ pé wọ́n bí ẹ̀dá irọ́ lásán fa ẹni mo ní tó bá mọ̀ pé òun tó bẹ́ẹ̀ ogun ayẹta ìbọn tí wọ́n máa ń ṣe nínú àṣìṣe wọn kó wá ṣe sniper yìn dáadáa tí wọ́n mọ sniper lò dáadáa kí wọ́n rọ́ lé lára àbíkẹ́ so ẹ mọ àwọn sójà níbi ọkọ̀ wọn tí wọ́n máa ń gbé káàkiri yẹn so yóò ní àwọn machine gun tó yá sí pé wọ́n gbé síbẹ̀ kí wọ́n máa rọ́ machine gun sí ẹ lára lẹ́yìn ìgbà tó bá ti ṣe tán wá tẹpẹrẹ àyà sí tó bá mọ̀ pé tó bẹ̀ tó bá bí ọ̀dà àìnílàákàyè tó kàn fi ń sọ̀rọ̀ àìnílàákàyè àwọn èèyàn máa ń sọ náà ipé tí ẹni kéèyàn gbé lóyìnbó kò ní kéèyàn gbọ́n o kódà ẹlòmíì yóò gbé lóyìnbó báyìí yóò sì máa lékún sí nínú ìyà dìndìnrín ní irú rẹ̀ ní ti ọmọ olówó Èkó yìí tó óyé òun kàn tutù kalẹ̀ nílùú Amẹ́ríkà ń bẹ̀rẹ̀ ní àbí ìkéyìí ìlú tó bá wà láláwọ̀ ẹ̀dà ṣàánú ó ní ìjáyà kan bẹ tó wá sí pé tó rí bá ń fọ́yàn tẹ́yàn bá kà orí fífọ́ lọ wallahi ó wà dáadáa so àwa ń tiwa báwa ta jókòó yìí óyé àwa tó bá rẹ̀ wá óyé táà bá tí rí míǹsì àti lọ ṣe kíni àti lọ gba ìtọ́jú àti lọ ra ogun óyé in tá maka òun náà nípa maka al-Qur'ani so Allah bẹ́ẹ̀dá ó sì lè lò ní sábàbí fún pé kàkàlá láàfíà so aya ń bẹ dáadáa so tó yá sí pé ó kà tí ó jẹ sábàbí ìwòsàn fún ẹ óyé tọ́ àmọ́ kò sí àyà tó yá sí pé ó kà tó wà lọ tẹpẹrẹ síbi ìbọn Allah bẹ́ẹ̀dá ọ̀ràn lílé yùn
tó bá fi lè ṣe léyìn òun fẹ́ para rẹ̀ dànù ni. àjọ̀nú wọnú ẹ̀ kí àwọn ẹ̀sọ́ àyà náà afẹ́ àwọn àyà tó kẹ́ àti Mr. Lawa ẹ má jẹ́ àwọn òfin àròyìn bọ́ ok ẹ̀sọ́ àyà náà fún wa káàdì ká kúránì náà sọ ọ̀yà nínú ṣúlà báyìí ojú bẹ́ẹ̀ lọ. nínú àwọn àyà yẹn kúlẹ̀ àrùzù bí rọ́bì nurse kí ló lè ṣe maliki nurse ìlàjì nurse gbogbo yín ọ̀lẹ́ ìlànà ẹni sùn ó lè wí nínú orí fífọ́. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tó máa ń bí mi olówó èkó ẹ kí jẹ́ kí èèyàn sọ̀rọ̀ tó máa ń bí mi nínú nìyẹn. kúlẹ̀ àrùzù bí rọ́bì ní falak ṣé ń gbọ́ mi ń sìn a fi ń ṣẹ́gun ọ̀tá ni a fi ń ṣẹ́gun gbogbo nǹkan tí ó bá jẹ́ nǹkan bí àṣàsí máa ń ṣe nìyẹn. ṣé ń gbọ́ mi ń sìn tẹ́ bá wá ń sọ̀rọ̀ pé orí fífọ́ ṣé understand àyà tẹ́ kà tó bá ń fọ yín ó wà ṣùgbọ́n ìsìláàmù tiwa ṣé understand kò fi lẹ̀ sórí tí kò yẹ kó fàyàbalẹ̀ lé lórí ìwọ tó rí bá ń fọ́ ẹgbẹ́ ra ẹ̀ ń sìn lọ́dọ̀ àwọn lágbáwá àwọn náà ní àwọn nǹkan nílẹ̀ Yorùbá wa ní àwọn nǹkan tí wọ́n ń lò ẹni sùúrù ẹ̀ kìí sọ̀rọ̀ fún ẹ má bínú ẹ tí ń lẹ́sùn ilẹ̀ Yorùbá wa lẹ̀ nǹkan tá a béèrè lọ́wọ́ yín ṣé àyà wà ó lè wo orí fífọ́ ilẹ̀ ló wà. ó wà ní àyà bẹ́ẹ̀ ó wà ó bẹ́ẹ̀ máa fún yín máìkì sìn ẹ fún wa ní àyà náà tó ń wo orí fífọ́ inú oorun ojú bẹ́ẹ̀ nǹkan tá a fẹ́ mọ̀ ni pé ṣé Kùránì láǹfààní àyà wo ló ń wo ẹ̀sọ́ àyà náà fún wa. tọ́yẹ ọmọ aláìmọ̀kan ọ̀kúrí olówó èkó yìí ó ń béèrè lọ́wọ́ Mr. Lawal pé ǹjẹ́ àyà ń bẹ tó yá sí pé tínú bá ń rùnyàn èèyàn lè kà tó yá sí pé yóò jẹ́ sábàbí ìlera fúnyàn ìwòsàn fúnyàn. bẹ́ẹ̀ ni àyà pọ̀ so àwọn àyà rúkìá ń bẹ òye tó yá sí pé àwọn àyà tá a máa ń lò láti fi ṣe kíni láti fi wáṣọ kó ń bí aburú àbíkẹ̀ tí jàǹbá bá ṣẹlẹ̀ síyàn bóyá wọ́n sàsóńtọ̀ ọ̀hún bóyá bí irọ́ àwọn àjẹ́ ìṣẹ̀ṣe yín irọ́ àwọn oṣó ìṣẹ̀ṣe yín àtàwọn babaláwo ka ìṣẹ̀ṣe yín tí wọ́n bá sà sí àwọn mùsùlùmí tí wọ́n bá sa oògùn sáwọn mùsùlùmí oògùn kà sáwọn mùsùlùmí àwọn àyà rúkìá wà tó yá sí wípé a máa ń kà láti fi bàájẹ́ so láti fi dá iṣẹ́ bí wọn yẹn nù so tó sì dájú alhamdulillah oye tó yìí ṣe kíni tó sì dájú oye kódà àwọn àyà ń bẹ tó yá sí pé a lè fi ba idán táwọn baba ńlá rẹ̀ bá ṣe kíni idán tí wọ́n bá pa lójú wa àwọn àyà ń bẹ tó yá sí pé a lè fi bàájẹ́ mọ́ wọn lọ́wọ́ tí idán wọn ó di omi mọ́ wọn lọ́wọ́ àyà ń bẹ oye láti fi ba idán tí ó pin idán inú yín bá fẹ́ pa oye olówó èkó tọ́ nípa pé ǹjẹ́ ìwòsàn ń bẹ nínú Kùránì àbí kò sí ìwòsàn ń bẹ nínú Kùránì dáadáa Allah bá yẹ́dá sọ Kùránì kalẹ̀ kó máa jẹ́ ìwòsàn nínú ìwòsàn tí Kùránì fẹ́ ṣe náà ni pé yóò ṣe ìwòsàn àrùn tí ń bẹ nínú ọkàn wa so àrùn tí bá ń dí wa láti má gba Allah bá yẹ́dá gbọ́ àbíkẹ́ àrùn tí bá ń bẹ nínú ọkàn wa tó jẹ́ àrùn ẹ̀ṣẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tí Qur'an fẹ́ ṣe ni pé so yóò ṣe kí ni yóò kó àrùn yẹn kó yóò sì ṣe ìwòsàn rẹ̀ oye so àmọ́ fẹ́ni tálọ́bẹ̀ ẹ̀dà bá ṣe kí ni fẹ́ni tálọ́bẹ̀ ẹ̀dà bá fẹ́ ni so àtẹni tóun náà bá ṣe tán àti gba òdodo tọ́ Allahu subhanahu wa ta'ala ń sọ fún anú Qur'an al-Karim ẹ̀yin èèyàn qad ja'atkum maw'izatun min rabbikum wáàsí ti ṣe kíni ó ti dé wá báyín látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ ọba tó ṣe kíni tó dáyín wa shifa'un lima fi sudur bẹ́ẹ̀dẹ̀ ni ìwòsàn fún àrùn tí ń bẹ́nà àwọn ọkàn ó ti dé wá báyín kí ni ìwòsàn náà so ọ̀rọ̀ Allah bá yẹ́dà tí ń bẹ́nu Qur'an al-Karim ẹni tí ń ṣe zina so gẹ́gbé ìjá sí pé lọ́dọ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe yìí nìsín zina ó máa ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ ni kò ní sí tẹ́ẹ̀dóná olówó èkó kí ni ìdájọ́ ẹni tó bá bóbìnrin olóbìnrin sùn lọ́dọ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe kí ni ìdájọ́ ẹni tó bá bóbìnrin olóbìnrin sùn lọ́dọ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe ẹni tó bá bóbìnrin olóbìnrin sùn lọ́dọ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe ṣé ó ti bá sùn lọ náà nù kò sí nǹkan kan tí ó ṣe àbí
tọ́ kí ni ìdájọ́ ẹni tó bá rèpù ìyàwó níyàwó àbí ọmọ ọlọ́mọ nínú ìṣẹ̀ṣe yín? ṣé ẹni tó bá ṣe àṣegbé náà ni? kò tẹ́ ṣe ní ṣe gbé nínú ìlànà ìṣẹ̀ṣe yín náà, ṣe bẹ́ẹ̀ láwọn oògùn òfò kan tí wọ́n máa ń pè ní àṣegbé. tọ́ ẹni mo ní kí ni ìdájọ́ ẹni tó bá ṣe zìnà, tó bá bá ìyàwó níyàwó sùn? so lágbèjú ẹ̀sìn, ìyàwó ẹnìkan rí, ọkọ ẹnìkan rí, ọkọ ẹnìkan yìí ó wá bá ìyàwó ẹnìkan yìí sùn, kí ni ìdájọ́ rẹ̀? òfin wo ni irú ìdájọ́ wo ni wọ́n ṣe fún nínú ìlànà yín, nínú ìṣẹ̀ṣe yín? wàláhì kò wọ́n tó bẹ́ẹ̀ wọ́n ní, kò sí. ẹ̀sìn kọ́ ni kí ní yùn, wàláhì ìrégbè ni ìṣẹ̀ṣe tí wọ́n ṣe yẹn, ìlànà òfò tẹ́yẹnyẹn ni. so àmọ́ nínú ìwòsàn tí Islam wá ṣe, nínú ìwòsàn tí Kùránì wá ṣe láwùjọ àwọn ọmọ ẹ̀dá Ádámà, òun náà ni pé ẹni bá fi lè bá ìyàwó níyàwó sùn, wọ́n jù lókò pa ni. yóò ṣe máa bá ìyàwó níyàwó sùn ní tí è ṣe ìtọ́ rẹ̀. so ọkọ ọlọ́kọ tó bá fi lè bá ìyàwó níyàwó sùn, wọ́n á lẹ̀ lókò pa ni. so nínú ìwòsàn tí Islam wá ṣe láwùjọ àwọn èèyàn nìyẹn. tọ́ ìrẹ olówó Èkó tó bá gbọ́ pé ọkọ ọlọ́kọ kan ó ki ìyàwó rẹ̀ mọ́lẹ̀, ó sì nà ń pọ̀ pa, ǹjẹ́ inú rẹ̀ ó dùn? ọkọ kan ó na ìyàwó yín pọ̀ pa o, inú yóò fẹ́ máa bàjẹ́. ní ìsìnlẹ̀ sọ pé fẹ́ máa lu ìyàwó yín mágùn, yín kò tẹ́ nídìí kó lu ìyàwó rẹ̀ mágùn tó bá ti di bí ọ̀rọ̀ ìsìláàmù. so ọkọ ọlọ́kọ tó bá ìyàwó rẹ̀ sùn dà, ọya kí wọ́n dájọ́ kú fún ìyàwó rẹ̀. tí ọkọ ọlọ́kọ bá sùn dà tó ń bẹ lábẹ́ tẹ̀, tọkọ ọlọ́kọ sì kì í mọ́lẹ̀ tó sì ń gbá ní pọ̀pá, ọya ẹ dájọ́ kú fún, yóò máa járe kọ́gbọ́n fáwọn ìyókù, ló bá tán. ìsìláàmù wá láti ṣe ìwòsàn àrùn tí ń bẹ nínú ọkàn àwọn èèyàn. so àmì eléyìí kò sínú ìṣẹ̀ṣe yín, ẹ kàn ṣe ẹ̀mí bí ẹranko. kálọ́bẹ̀ ẹ̀dà kó fọ́nà mọ̀ yín, kálọ́bẹ̀ ẹ̀dà kó ṣe kí ni, kó tọ́ yín sọ́nà. tọ́ ìrẹ olówó Èkó, ẹni bá jí nǹkan oní nǹkan, tó mú nǹkan oní nǹkan, so oye tó jalè, kí ni ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ yín nínú ìṣẹ̀ṣe yín? so ẹni tó bá jí n tí èyí ṣe ẹ̀tọ́ rẹ̀, kí ni ìdájọ́ rẹ̀ nínú ìṣẹ̀ṣe yín? kò sí. so kò sí. ẹni tí àwọn èèyàn bá wá tẹ̀lé ìṣẹ̀ṣe ní ìsìn, oríṣiríṣi àgbákò ni ó kàn máa ṣẹlẹ̀, àwọn èèyàn ó kàn máa jalè lọ bó ṣe wù wọ́n. àmọ́ pẹ̀lú ìsìláàmù, ìwọ tó yá sí pé o lẹ́tọ̀ọ́ sí nǹkan tó jẹ́ nǹkan rẹ, tó jẹ́ ẹrù rẹ, óyé. so ìsìláàmù ó wá láti ṣe ìwòsàn ẹni tó bá jalè nǹkan rẹ láláì ṣe pé bọ́yá o fún tó sì jí. ìsìláàmù wá láti ṣògùn àìsàn yùn. kí láìsàn náà? wọ́n gé lọ́wọ́ fún pé ó jí nǹkan rẹ. ẹlòmí ò máa fi eléyìn ṣe àríkọ́gbọ́n pé àwọn máa ti gẹ́ nìyí lọ́wọ́, kò ní lè jalè nǹkan oní nǹkan mọ́. so nínú àwọn àrùn àtàìsàn tó pọ̀ láàrin ẹ̀yin oníṣẹ̀ṣe àtàwọn ẹ̀yin aláṣìṣe tó yá sí pé ẹ ní kíọ̀ fún, ẹ ní nǹkan kan tẹ́lẹ̀ fi wòsàn. so tó lè yá sí pé Islam wá láti wá ṣe kíni, láti wá ṣe ìtọ́jú irú àrùn bẹ́ẹ̀. tọ́ ìrẹ ọmọ olówó Èkó, nínú àṣìṣe yín tẹ̀ ń ṣe, ǹjọ́ ń gbọ́ mi, téèyàn bá mu ọtí múmu, téèyàn bá mu ọtí, ọmọ ọtí téèyàn mú tó yá sí pé kò ní làákàyè mọ́, ọpọlọ rẹ̀ ó dàrú, so kò ní lálàáfíà, abẹ́ẹ̀rí nǹkan, so ẹ̀rí. so nínú ìlànà wọn sì máa mu ọtí ọ̀fẹ́ lófò, ọ̀fẹ́ àtòfò ló bá dé. wọ́n máa ń mú lọ, wọ́n máa ń mú bó ṣe wù wọ́n ni. óyé tọ́ àrùn dẹ̀ ní kíní yẹn, ní ọtí múmu yẹn, in tó mú tó yá. so àwọn ọmọkúmu tẹ́ mọ́ mú nínú àṣìṣe yín tẹ́ ń ṣe yẹn olówó Èkó, óyé kí ni tá a lè fi wòsàn táwọn èèyàn ò fi ní máa mú kúmu tí ọpọlọ wọn fi wá máa dàrú? kí ni ìwòsàn tá a lè ṣe fún? so téèyàn bá mọtí, kí ni tá a lè fi, kí ni ṣẹ̀rí àtà lè dá fún? kò sí. wọn ní ẹ̀sìn kọ́ ni wọ́n ń ṣe, kò sí. nǹkan ẹ̀dẹ̀rẹ́ àrùn ni, àmọ́ Islam ti ṣe kí ni, Islam ti fún wa ní ohun tá a lè fi ṣe kí ni, ohun tá a lè fi wòsàn. ìrẹ ọmọ olówó Èkó, tí ẹnìkan bá parọ́ pé òkè lágbájá ó bá ẹnìkan sùn, lágbájá ó bá ìyàwó níyàwó sùn, àbí ìyàwó níyàwó báyò ó bá lágbájá sùn, nǹkan kan bẹ́ẹ̀, tẹ́nìkan bá parọ́ rẹ̀ mẹ́nìkan, tí wọ́n wá wádìí ipé òkè ń tẹ́ni yìí sọ nípa ẹni yìí irọ́ ni, óyé kí ni ohun tí wọ́n lè fi wo àrùn yẹn sàn? ipé ẹni yìí ó kàn wò sùnsùn, ó sì sọ pé lágbájá báyìí ó ṣe zìná, ó ṣe kí ni, ó ṣàgbèrè,
oye tí wọ́n wá wádìí tí wọ́n wá rí pé ohun tẹ́nì yẹn sọ irọ́ ni, kí la lè fi wo nǹkan yẹn sàn? Kó má parọ́ rẹ̀ mọ́ wọn ní ọ̀nà tó yá sí pé ọ̀nà tó tóbi ni. So nínú Ìsìláàmù àná lẹ́gba 80 tó pé tí ò ní dín òun láṣẹ fún róńtọ̀ òun, àmọ́ kí lẹ́ lè fi ṣe nú ẹ̀sìn tí yín? So nínú àṣìṣe tẹ́ ń bá ká kò sí. Even Ìsìláàmù kí ló wá ṣe fún wa? Ìsìláàmù ó wá sọ fún wa pé Ìsìláàmù wá láti ṣe kíni? Láti ṣe ìwòsàn. Al-Qur'ani wá láti ṣe ìwòsàn ohun tí ń bẹ nínú ọkàn àwọn èèyàn tó já sí wípé àárẹ̀ ni. So àti ẹ̀ tí sọ tí oríkèríkè ara àtàbà yìí. So à ń sọ àwọn àìsàn tí ń bẹ nínú tí ó máa wà nínú ọkàn àwọn èèyàn. So tí ó máa ṣe kíni? Tí ó máa wà nínú ọkàn àwọn èèyàn. Tí ó máa ṣe kíni? Tí ó máa wà nínú ọkàn àwọn èèyàn. Gẹ́gẹ́ bó ṣe pọ̀ láàrin ẹ̀yin tó yá sí pé ẹ gbà Allah ẹ̀dá gbọ́, ọ̀dọ̀ yín náà wọ́n ti máa rí àwọn àgbákò oríṣiríṣi. Oye, ọ̀dọ̀ yín náà wọ́n ti máa rí àwọn àgbákò oríṣiríṣi. Wọ́n ń ṣe zìnà ni, wọ́n ń ṣe àgbèrè ni, ọtí mímu ni, àtàwọn rédèrèdè bẹ́ẹ̀. Ọ̀dọ̀ yín náà wọ́n ti máa bá lọ́pọ̀lọpọ̀. Oye, tọ́ Allah ẹ̀dá sọ pé wa shifa'un lima fi sudur. Qur'ani yóò, so Allah ẹ̀dá ó sọ kalẹ̀, ó sì ti dé wá bá àwọn èèyàn kó máa ṣe kíni? Kó máa jẹ́ ìwòsàn fún tí ń bẹ nínú ìgbáyà wọn, that is fún àwọn àìsàn tí ń bẹ nínú ìgbáyà wọn. So ẹni tó yá sí pé ó ti ní lẹ́mìí pé ìyàwó níyàwó tí ń lọ yìí tóun bá gbá mú òun ó gbá ní nǹkan. So òun ó lo ṣe bí ẹtẹ ẹ̀dọ́nà àwọn ọmọ tó yá sí pé àmúdó ń bẹ nínú ìlànà wọn fa. Wallahi àwọn ọmọ yìí wọn lálàáfíà kankan. Àmúdó ń bẹ nínú ojú ọ̀nà àwọn ọmọ kẹtẹkẹtẹ aláìmọ̀kan yìí fa. Tọ́ ìrẹ ọmọ lówó Èkó tí wọ́n bá gbáyàwó rẹ̀ ní àmúdó, ẹnìkan ní ìsìn ó gbáyàwó rẹ̀ lámúdó, ó gbá lámúdó, oye bó ṣe wá gbá lámúdó ó sì lọ bá sùn. Ó wá gbọ́ pé ẹnìkan ó fi ìkannú àwọn irinṣẹ́ àṣìṣe yín ó fi gbáyàwó rẹ̀ lámúdó ó sì lọ bá sùn. Kí ló ṣe? Kí ni ìdájọ́ tí àṣìṣe yín sọ pé kí wọ́n ṣe fún tọ̀hún? Àwọn ọmọ yìí ẹ bá mi tí àwọn ọmọ yìí wá, mo nídìí àwọn ọmọ yìí wallahi. Mo bùkátà sáwọn ọmọ yìí kó wá bá mi sọ̀rọ̀. So mo bùkátà sáwọn ọmọ yìí kó wá ṣe kíni? Kó wá bá mi sọ̀rọ̀. So ọmọ, so tí wọ́n bá gbáyàwó rẹ̀ lámúdó, ó gbáyàwó ẹ̀ méjì lámúdó, so ó gbáyàwó ẹ̀ méjì lámúdó gbà ó sì lọ bá wọn sùn. So kí ni ìdájọ́ tí ìṣẹ̀ṣe mú kalẹ̀ ipé wọ́n lè ṣe fún tọ̀hún? Òun náà ni kí wọ́n ṣe kíni? Ṣé kí wọ́n lé ìyàwó yín mágùn kí wọ́n má bàa rí bí bá sùn lọ́jọ́ mi? Wallahi ẹ̀sìn kọ́ ni tẹ́ ń ṣe yẹn. So ẹ̀sìn kọ́ ni tẹ́ ń ṣe yẹn. Kò sí nǹkan kan tó ń jẹ́ àmúdó tí wọ́n máa ń lò láti bọ́yàwó níyàwó sùn, láti bọ́ ọmọ lọ́mọ sùn, láti fi ṣe kà fáwọn ọmọ lọ́mọ. Wọ́n kàn gbáǹdì ni, wọ́n sì lọ ṣe kíni? Wọ́n sì lọ máa ṣe gbogbo tó bá fẹ́ ṣe pẹ̀lú rẹ̀. Àmúdó ń bẹ lọ́dọ̀ wọn. So orùpáwà náà ìsọmọ Yorùbá ni. Oye, tọ́ kí ni ìdájọ́ ẹni tó bá lo àmúdó fún ìyàwó ẹ̀yin méjèèjì? Ṣé ẹni tó bá fi àmúdó báyàwó ẹ̀yin méjèèjì sùn ní ìsìn, ẹ dákun, ṣé yóò lọ bẹ́ẹ̀? Kò ní sí nǹkan kan tí ó ṣe. Abẹ́ lọ sàásí ni. So nínú Islam kò ní ìdí àsàsí, ó ti ní tí wọ́n fi máa ń ṣe ìtọ́jú irú àwọn èèyàn bẹ́ẹ̀. Ẹ lo òfin fún wọn ni. Àwọn ẹlòmíì ò máa fi kọ́gbọ́n. Oye, àwọn ẹlòmíì ò máa fi ṣe kíni? Wọ́n máa fi kọ́gbọ́n. Tọ́ ṣé ẹ rí nínú àrùn tá ń sọ yìí, ipò lè máa wà lọ́kàn àwọn èèyàn. So tí Islam wá ṣe kíni? Tí Islam wá wòsàn. Òun náà ni irú àṣẹ tálọ́bà ẹ̀dà pa fáwọn ìyàwó Annabi sallallahu alaihi wa alihi wa sallam. So láti fi ṣe ìwòsàn fún ohun tí ó fẹ́ máa wà nínú ọkàn àwọn ọkùnrin kan. Kí ni tálọ́bà ẹ̀dà sọ fún ìyàwó Annabi? Allah ẹ̀dà sọ fún wọn pé ya nisa annabiyyi, ẹ̀yin ìyàwó Annabi o, lastunna ka ahadin minan nisa, ẹ̀dà gẹ́gẹ́ bí ìkankanú àwọn obìnrin tí wọ́n ń bẹ lágbàáyé o. So oye, Allah ẹ̀dà wá sọ fún wọn pé inittaqaytunna, tẹ́ bá bẹ̀rù Allah ẹ̀dà ní ti òdodo, fala takhda'na bil qawl, ẹ má ṣe máa lẹ́hùn tẹ́ bá ń sọ̀rọ̀. Ẹ má ṣe máa ṣe kíni? Ẹ má máa lẹ́hùn yín tẹ́ bá ń sọ̀rọ̀.
ẹ má máa sọ̀rọ̀ kẹ́ máa dínwùn gẹ́gẹ́ bí àwọn olówó Èkó àti ms bàbá wọ́n ṣe kó àwọn obìnrin olóbìnrin àwọn ìyàwó níyàwó fata àwọn ganá ò lójútì àmọ́ bá àwọn lọ́kọ ńlé ni oye tí wọ́n wá kó wọn sórí péjì wọn bẹ̀rẹ̀ tí wọ́n jọ máa wá sọ rédèrèdè rádaràdá tí wọ́n máa pèrà wọn ní ìyá àdínì mufti lórí òdo àti àìmọ̀kan ọ̀kúrí oye so tọ́ Islam ò fàyè gbárù rẹ̀ so kí obìnrin olóbìnrin ìyàwó níyàwó kó máa lẹ́hùn nítorí kíni nítorí fayatma alladhi fi qalbihi marad so kí ẹni tí àìsàn ń bẹ nínú ọkàn rẹ̀ tó jọkùnrin oye kó má bàa máa ní ìtànmá bẹ́ẹ̀ dẹ̀ ni kó má bàa máa ní íńtírẹ́sì nínú obìnrin tí ń lẹ́hùn nígbà tí ń sọ̀rọ̀ so wa qulna qawlan ma'rufa Allah bẹ́ẹ̀dà sọ pé káwọn ìyàwó ànábì kún máa sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ nọ́mà bọ́n ṣe ń sọ̀rọ̀ wọ́n má lẹ́hùn tí wọ́n bá ń ṣe kí ni tí wọ́n bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ kí àwọn kan tí àrùn wípé wọ́n fẹ́ ṣe zìnà àrùn wípé wọ́n fẹ́ ṣàgbèrè so yé kọ́ má bàa rí pé bóyá àwọn ti rí ojú ọ̀nà kan láti ṣe kí ni láti gbà wọlé pẹ̀lú wípé ohun wọn wọ́n máa find it attractive oye so Islam tún ṣe kí ni Kùránì tún ṣe kí ni ó tún ṣe ìwòsàn lọ́gbẹ̀rin bẹ̀ẹ́ gbogbo ohun tí ó bá jẹ́ sábàbí débi pé àwọn èèyàn lọ máa ṣe zìnà Kùránì ṣe kí ni Kùránì ṣe kí ni ó dí fún wa Kùránì ṣe kí ni ó lé wa jìnà sí ó ṣe àwọn ìwòsàn yẹn kò sí lọ́dọ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe kò sí lọ́dọ̀ ẹ̀yin aláṣìṣe so ṣebí àgbèrè kwà kẹ́mọ́ ṣàgbèrè lọ́pọ̀ kò sí òfin kò sí ìdájọ́ kò sí nǹkankan ohun tẹ́ ń bá ká náà nù so kẹ́lọ́ bẹ̀ẹ́dà kó mọ́ ṣàṣe kí ni kó mọ́ ṣàfi ọ̀nà gbẹ̀yìn tọ́ so àwọn àpẹẹrẹ nípa ipòkè Kùránì a máa ṣe ìwòsàn ọkàn tó dógùn ọkàn tó dọ̀tí Kùránì a máa ṣe ìwòsàn rẹ̀ àwa yìí gan náà Kùránì ó ṣe ìwòsàn ọkàn wa walhamdulillah so nítorí so gbogbo ẹ̀yin ọmọ ms bàbá yìí àtolówó Èkó yìí wallahi mo lè fi dá gbogbo yín lójú pé kò sẹ́nì kankan yín tó le tó àwa yìí so a máa ń sọ dáadáa tó bá pé níbi kéèyàn le níbi èèyàn kéèyàn le níbi ìjẹ́ èèyàn so àwa gan náà gbìyànjú díẹ̀ so àmọ́ Kùránì ṣiṣẹ́ lára wa Kùránì ṣàǹfààní lára wa a tún rọra rọ̀ báyìí walhamdulillah sì dúpẹ́ fún Allah bẹ̀ẹ́dà lórí ẹ̀ oye ẹ̀hẹ́n so níbi ìwùwà Kùránì a máa ṣe kí ni a máa ṣe ìwòsàn a dẹ̀ máa kí ọ ìwùwà síyàn níbi ìsọ̀rọ̀ Kùránì a máa kí ọ ìsọ̀rọ̀ yàn oye ẹ̀hẹ́n kí Allah bẹ̀ẹ́dà kó má ṣàṣe kí ni kó má ṣàfi ọ̀nà ma gbogbo yín tayyib then Kùránì a tún máa ṣe ìwòsàn tó já sí wípé ó yàtọ̀ sí àìsàn a máa ṣe ìwòsàn àìsàn tó yàtọ̀ sí títọ́kàn a máa ṣe ìwòsàn àìsàn ara generally oye wọ́n sàásíyàn ni àbíkẹ́ èèyàn ń wáṣọ́ kó ń bí pé kí wọ́n sàásí tí wọ́n bá sàásí kó mọ́ bá àrán àbíkẹ́ o kẹ́fì pé ara ń ro ẹ́ o kẹ́fì pé ibìkan ṣe kí ni ibìkan dùn ẹ́ lára oye àwọn àyà ń bẹ nínú Kùránì tó yá sí wípé ó lè ṣe kí ni ó lè jẹ́ sábàbí ìwòsàn fún irú àwọn àìsàn bẹ́ẹ̀ Allah bẹ̀ẹ́dà ń sọ fún wa nínú Qur'anul Karim ipe wa nunazzilu minal Qur'an ma huwa shifaa wa rahmatun lil mu'minin Allah bẹ̀ẹ́dà sọ pé òun sọ̀kalẹ̀ nínú Qur'anul Karim ohun tó já sí wípé ó jẹ́ ìwòsàn fún àwọn olùgbàgbọ́ òdodo ó sì jẹ́ ìkẹ́ fún àwọn olùgbàgbọ́ òdodo so ìrẹ́ ọmọ ms bàbá àbí olówó Èkó so ìwọ́n tí ẹ so ìmá bèèrè yí pé ìjáyà kan bẹ tó yá sí pé torí bá ń fọ́ èèyàn lè kà tí ó jẹ́ ìwòsàn fún kò yẹ kó bèèrè nítorí kò lè jẹ́ ìwòsàn fún ọ kò lè ṣàǹfààní fún ọ so àǹfààní tó tóbi jù tó yẹ kí Kùránì ṣe fún ẹ ó yé ìwọ gan fúnra láàrẹ ò ṣe tán láti gbà wọlé òun náà ni kí Kùránì kọ́kọ́ ṣe ìwòsàn àìsàn tí ń bẹ nínú ọkàn rẹ ìwòsàn àìsàn ẹbọ àti ìwòsàn àìsàn ìmọ̀ mọtí àti ìwòsàn àìsàn ìmọ̀ ṣe zìnà àti ìwòsàn àìsàn ìmọ̀ ṣe kíni ìmọ̀ ṣe oríṣiríṣi ìrégbè káàkiri so Kùránì ò tiẹ̀ tí kọ́kọ́ wo eléyìn sànà lára rẹ
so ká tó wá sọ pé àìsàn ipò òkè bóyá ara ń ròyàn inú ń ròyàn oyé orí ń fọ́yàn àwọn olùgbàgbọ́ òdodo lélẹ́yìn wà fún so kò sí fáwọn ẹlẹ́bọ so oyé kò sí fáwọn ẹlẹ́bọ so àìsàn tọkàn gangan fúnra láàrẹ̀ so kìí ṣe gbogbo ẹ̀dá pátápátá òun ni Kùránì ó ṣe kí ni ó wo àìsàn ọkàn wọn sàn bí kìí ṣe pé ẹni tọ́lọ́bẹ̀ ẹ̀dá bá wù kó fi mọ̀nà oyé gẹ́gbẹ́ ìjá sí pé nínú àṣìṣe yín gan tẹ́ ń ṣe yẹn gan ìrẹ́ ọmọ olówó Ìkòyí nínú àṣìṣe yín tẹ́ gbé dání yẹn èmi ò fẹ́ sọ̀rọ̀ nípa bóyá oògùn orí fífọ́ nínú àṣìṣe oyé ọ̀rọ̀ nípa ìwòsàn àti ìtọ́jú àìsàn ọ̀rọ̀ ọ̀tọ̀ ni Islam sì ní tí ọ̀rọ̀ ń bẹ lórí rẹ̀ tí Islam sọ oyé àmọ́ nípa àwọn oògùn ẹbọ tẹ́ ń ṣe yẹn kí n sọ pé àwọn oògùn ẹbọ so àwọ̀rò ni ìtajà ni òkígbẹ́ ni ayẹta ni ìrẹ́ ọmọ olówó Èkó ó ní àwọn ẹlòmíì tó yá sí pé wọ́n ṣe òkígbẹ́ tí ò ní bá wọn ṣiṣẹ́ kí ló tí ò fi bá wọn ṣiṣẹ́ ẹlòmíì yóò sì ṣiṣẹ́ fún kí ló dé tó fi rí bẹ́ẹ̀ oyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹni tálọ́bẹ̀ ẹ̀dá bá fẹ́ fi mọ̀nà pẹ̀lú ìwòsàn tí ń bẹnu Kùránì láti wo àárẹ̀ ọkàn rẹ̀ sàn òun àlọ́bẹ̀ ẹ̀dá ó fi ṣe kí ni ó fi mọ̀nà débẹ̀ so tọ̀ kò tí ìwọ àlọ́bẹ̀ ẹ̀dá kó fi ìwọ mọ̀nà àbí kó fi Kùránì ṣe ìwòsàn àárẹ̀ rẹ̀ tí ń bẹnu ọkàn rẹ̀ torí ẹ̀ ló ṣe wà lórí ìmọ̀ pé èṣù ló sì wà lórí ìmọ̀ jẹ ìmọ̀ mú èṣù tó bá ti dá tó àsìkò tálọ́bẹ̀ ẹ̀dá ó fi ọmọ náà yóò fi ẹ mọ̀nà kò sí bó ṣe bẹ́ ṣe so o bá àyà alágídí jù bá ń lọ ó ti ẹ̀yà alágídí náà so ìrégbè ló kàn ṣe so o bá àyà alágídí jù bá ń lọ kọ́kàn rẹ̀ di kó ṣe gbogbo ẹ̀ so tó bá ti tó gbà tí Al-Kùránì ó ṣe kíni tí ó jẹ́ ìwòsàn fún àárẹ̀ ọkàn rẹ̀ so àti àárẹ̀ inú làákàyè rẹ̀ àti àárẹ̀ inú ẹ̀jẹ̀ rẹ̀ àti tinú kásán rẹ̀ kò sọ́gbọ́n rẹ̀ oyé kò sọ́gbọ́n tó fẹ́ dá sí so kò sọ́gbọ́n tó fẹ́ dá sí yóò rí bẹ́ẹ̀ so tọ́ ìwọ tó yá sí pé àárẹ̀ inú ọkàn rẹ gan kò tí ì ṣe kíni kò tí ì kó ń bẹ̀ ó wá ń béèrè pé áyà wo ló lè kà láti fi mójútó àárẹ̀ pé bóyá orí ń fọ́ o nǹkan kan o so àwọn ẹni tó bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo tó já sí wípé àárẹ̀ ọkàn ò sí fún wọn àwọn eléyìn ló lè wúlò fún wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin so Allah bẹ̀rẹ̀ sọ pé òun sọ̀kalẹ̀ sínú Qur'ani ohun tó já sí wípé ìwòsàn ló jẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni ìkẹ́ ló jẹ́ fún àwọn wo lil mu'minin ìwọ ní ìsìn ẹlẹ́bọ ní ẹlẹ́bọ pọ́nbélé ọmọlẹ́yìn èṣù ọmọlẹ́yìn Ọbàtálá ọmọlẹ́yìn Ọbàtáàṣẹ ọmọlẹ́yìn Ògún oyé so òun ní ọmọlẹ́yìn Ọ̀ṣun so Al-Kùránì ò lè jẹ́ wòsàn àárẹ̀ fún ìwọ tó jẹ́ ọmọlẹ́yìn Ọ̀ṣun so àfìgbà tó bá tó gbà lọ́bẹ̀ ẹ̀dà gbọ́ oyé má ti ìwulẹ̀ dàmú ara rẹ lórí òdo àtàìmọ̀kan tó ń bá káàkiri èdè òyìnbó gan ò lè tú ṣé ìwọ ló wá fẹ́ tú kéwú ọ̀nà wo ló fẹ́ fi tú so fún délé ọmọ ìyàwó nínú ẹ̀sìn wa wala yazidu zalimina illa khasara so ohun tó bá jẹ́ ìwòsàn fún àwọn mùmínì olùgbàgbọ́ òdodo kò ní lé àwọn olùṣe ẹbọ bẹ́ẹ̀ dẹ̀ ni kò ní lé àwọn alábòsíkún tó tayọ pé òfò ni ó máa lé wọn kún irú rẹ̀ ní sì ń ṣẹlẹ̀ sí ọmọ aláṣìṣe olówó Èkó yìí so irú rẹ̀ ní ṣe kíni ní ṣẹlẹ̀ sí ọmọ aláṣìṣe olówó Èkó yìí so mo nídà àti mọ ókọ ọmọ yẹn oyé ókọ rẹ̀ gangan mo bùkátà sí àti mọ̀ ìfẹ́ máa pè ní olówó Èkó oyé ìfẹ́ máa pè ní olówó Èkó nítorí kò sápẹ̀rẹ̀ pé owó ń bẹ lára rẹ̀ kò sápẹ̀rẹ̀ owó lára rẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn aláṣìṣe ẹgbẹ́ rẹ̀ lébi ń pa káàkiri nílẹ̀ Yorùbá wọ́n sì ń pè ọ́ lólówó Èkó ṣe bóyá kó ti pín bí 1000 Kuwait fún wọn 1000 Kuwait àbí $1,000 àbí $3,000 kó ti pín káàkiri fún wọn so ìfẹ́ mọ̀ pé olówó Èkó torí ó kọ yẹn ò gbẹ́ so wọ́n ń pè olówó Èkó ebi sì ń pa àwọn thousands of aláṣìṣe ẹgbẹ́ rẹ̀ ó di pé ó kọ yẹn kò wúlò fún rárá àti rárá oyé tọ́ ìyẹn bẹ́ẹ̀ tọ́ tọ̀tọ́ yẹ gẹ́gẹ́ bí ìṣe wa àwa máa ń ka kéwú ní olówó Èkó àwọn ibáwọn èèyàn tó ẹjọ́ ẹwẹ́ so ẹ̀sìn tiwa ẹ̀sìn ìmọ̀ ni kìí ṣẹ̀sìn ẹjọ́ wẹ́wẹ́ tọ̀tírà tí ń bẹ lọ́wọ́ mi yìí wọ́n ń pè ní Zadul Ma'ad fi hadi khayril ibad so Zadul Ma'ad fi hadi khayril ibad ẹni tó kọ òun náà ni Ibn al-Qayyim
Ibn Qayyim al-Jawziyya mujallad ẹlẹ́kẹta volume 3 tí ó rí nínú tírà yìí volume 3 yìí mo fẹ́ lè sọ pé gbogbo tí wọ́n tírìtì nínú tírà yìí òun náà ni that is tí wọ́n tírìtì nínú volume 3 yìí òun náà ni ohun tó ní ṣe pọ̀ pẹ̀lú pé so bóòlù ànábì tí máa ń wo àìsàn sàn so àwọn ọ̀nà wo lànábì máa ń gbà láti fi ṣe kíni láti fi ṣe ìtọ́jú àìsàn láti fi ṣe ìtọ́jú àwọn àárẹ̀ so mo fẹ́ lè sọ pé gbogbo volume 3 pátápátá ohun tí àáfà tó kọ tírà yìí fi discuss nìyẹn so tọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni a tún wọnú tírà tí ń bẹ lọ́wọ́ mi yìí náà láti mú àwọn kankan bẹ̀ nípa pé bó la ṣe lè tọ́jú kíni la ṣe lè tọ́jú àìsàn àti wípé so àwọn àìsàn tó já sí wípé a lè fi Kùránì tọ́jú so bẹ́ẹ̀ dẹ̀ ni bó la ṣe lè kà wọ́n so a mú nínú tírà yìí al-Muntaqa sharhu Muwatta Malik so volume 7 lélẹ́yìí so a ṣe kíni a mú nínú rẹ̀ náà so tó bá ti ṣe tán so ẹni gbé mi wọlé sórí ètò yín ó yẹ kí n ka tírà fún yín kí n ṣèdánilẹ́kọ̀ọ́ fún yín èmi ò ní bá yín tó ẹjọ́ wẹ́wẹ́ o kò sáyè eléyùn so ìdánilẹ́kọ̀ọ́ làwọ́ ṣe fún yín tiwa tọ́ Ibn Qayyim rahimahullah wọ́n sọ nínú tírà yìí nínú Zadul Ma'adi yìí mujalladi ẹlẹ́kẹta ní page 73 ní page kíni page 73 afá sọ pé وكان علاجه صلى الله عليه وسلم للمرض ثلاثة أنواع ipe ìtọ́jú àìsàn tí Ànábì máa ń tọ́jú àìsàn ẹ mọ̀ pé Ànábì náà lọ́bẹ̀ ẹ̀dà sọ Kùránì kalẹ̀ fún àbíbẹ̀kọ́ Tayyib òun náà ni ó wà ṣàlàyé Kùránì ọ̀hún fún wa bó láti lè lò ọ̀nà wo lágbègbà kí ni lọ́bẹ̀ ẹ̀dà fẹ́ lórí rẹ̀ nǹkan kẹbẹ̀ tọ́ nípa ìwà fi Kùránì tọ́jú àìsàn Ibnul Qayyim ṣe kí ni ó sọ̀rọ̀ ń parẹ́ ń bíbà yìí ó mẹ́nu bà gbogbo àwọn ọ̀rọ̀ ipò kìí so ìjà lè fi Al-Qur'an lè fi tọ́jú àìsàn bá lè fi tọ́jú àìsàn so Ibnul Qayyim mention rẹ̀ ń bíbà yìí tọ́ Ibnul Qayyim sọ pé wa kana ilajuhu lil marad thalathata anwa' ipe ìmójútó àìsàn ìṣètọ́jú àìsàn tá Nábì máa ń ṣe ìtọ́jú àìsàn ó yẹ ipò oríṣi ọ̀nà mẹ́ta ló pín sí that is the way bí Ànábì sallallahu alaihi wasallam ṣe máa ń tọ́jú àìsàn ọ̀nà mẹ́ta ló pín sí ahaduha so Ibnul Qayyim sọ pé àkọ́kọ́ ìkíní nínú rẹ̀ òun náà ni bil adwiyati tabi'iyya Ànábì a máa tọ́jú àìsàn nígbà míì pẹ̀lú àwọn natural herbs so ọmọ olódò ọ̀kúrí ẹ̀mọ́ tó try àti fẹ́ fi àìmọ̀kan rẹ̀ tó ń ṣe yẹn kan rẹ̀ fi sọ fáwọn èèyàn pé Kùránì yìí ò lè tọ́jú àìsàn but ìṣẹ̀ṣe wọ́n ń tọ́jú àìsàn olódò ọmọ so ṣé ìtọ́jú àìsàn ṣé ìṣẹ̀ṣe ló ní ìtọ́jú àìsàn ni ṣé ìṣẹ̀ṣe ló ní ìtọ́jú àìsàn ni olódò ọmọ so paracetamol tẹ́yìn oníṣẹ̀ṣe tẹ́ ń tẹ́kì ṣé inú ìṣẹ̀ṣe lẹ ti mú ni ọkùnrin wàhálà àwọn ọmọ yìí wọ́n ti gọ̀ jù wọ́n tutù gan ní wàhálà àwọn ọmọ kéékèèké àwọn ọmọ kéékèèké oníṣẹ̀ṣe yẹn ẹ bá mi béèrè lọ́wọ́ rẹ̀ wípé paracetamol àbí Panadol extra tí àwọn oníṣẹ̀ṣe ń lò ẹ bá mi béèrè lọ́wọ́ àwọn ọmọ kàtàyùn pé ṣé ìṣẹ̀ṣe ni wọ́n ti ṣe kíni ìṣẹ̀ṣe ni wọ́n ti fàáyọ inú ìṣẹ̀ṣe wọ́n ti fàáyọ so ṣe bí ìlú àwọn kan ni wọ́n ti gbé wá fún wọn tọ́ àwọn oògùn tó máa import wá àbíkẹ́ bẹ́ẹ̀ ni àwọn oògùn tó wá sí pé wọ́n máa import láti ìlú òyìnbó wá sí Nàìjíríà ṣé inú ìṣẹ̀ṣe ni wọ́n ti mú ẹ ṣe ń gba oògùn àwọn ìlú òyìnbó tó dẹ̀ mọ̀ pé ẹ ní tẹ́lẹ̀ lò nínú ìṣẹ̀ṣe olódo ó wá fẹ́ mọ́ bèèrè lọ́wọ́ àwọn mùsùlùmí pé ṣáyà kan bẹnu Kùránì tó lè wá àìsàn sàn to prove okay so Kùránì yóò tẹ́ lè wá àìsàn ìṣẹ̀ṣe tí ó sì lè wá àìsàn nǹkan kan bẹ́ẹ̀ olódo ṣé paracetamol tẹ́ ń lò àti àwọn oògùn òyìnbó tẹ́ ń lò inú ìṣẹ̀ṣe lẹ ti mú ọkùnrin ọmọ so àwọn ọmọ yìí mo ti sọ náà ipẹ́ mi wọn ò ká gbogbo tí wọ́n ń ṣe yìí wọn kàn tí rẹ ni tí ó jókòó tì wọ́n ni so Allah bẹ̀ẹ́dà ó jẹ́ kí wọ́n lè ṣe kíni kí wọ́n lè gbé wa sókè lọ́jọ́ kan tọ́ Ibnul Qayyim sọ pé àkọ́kọ́ nínú ọ̀nà tí Ànábì sẹ́lẹ̀mù fi máa ń wo àìsàn sàn òun náà ni bil adwiyati tabi'iyya that is àkọ́kọ́ nínú bí ó ṣe máa ń tọ́jú àìsàn òun náà ni kó tọ́jú àìsàn pẹ̀lú kíni pẹ̀lú àwọn natural herbs pẹ̀lú àwọn kíni natural herbs Islam rẹ̀ takò kéèyàn lo natural herbs so tó bá ń sọ pé àìsàn ń ṣèyàn gbogbo àwọn èèyàn mọ̀ pé gbogbo àwọn èèyàn mọ̀ tó ń pè láìsàn náà wọ́n mọ̀ tó ń pè láìsàn so
kó wọ́n yìnbọn fún ẹ ní ìsìn kó wọlé kankan mà torí ẹ̀rí nínú ọ̀rọ̀ rẹ̀ yìí ń sọ fáwọn èèyàn yìí pé ṣé àyà kan bẹ tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá yìnbọn mọ́ òun àbí àyà kan bẹ tí wọ́n bá sí pé tóun bá kà òun lè lọ tẹpẹrẹ síbi ìbọn kó wọ́n yìnbọn mọ́ ẹ kó wọlé kìí ṣe àìsàn àrọ́jò so kìí ṣe àìsàn nìyẹn so àìjẹ́ bẹ́ẹ̀ ó yẹ kó o béèrè pé ǹjẹ́ àyà kan bẹ tó lè kà tó ní kú ẹlágùn ṣáyà ń bẹ tó yá sí pé àkà tó yá sí pé à ní kú táfi escape kú táfi ní kú mọ́ kò sí so ǹjẹ́ oògùn ń bẹ tó ṣe tó ní kú mọ́ ṣebí ọba Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ṣebí wọ́n sọ pé àwọn oògùn kan àmọ́ bóyá òótọ́ ni àbí irọ́ ni wọ́n sọ pé wọ́n máa ń ṣe àwọn oògùn kan tó yá sí pé wọ́n fi ní kú nígbà tó yá ẹkún kú nǹkan kan bẹ́ẹ̀ eléyìí náà irọ́ ni óyé so ṣé wọ́n wá padà kú àbí wọ́n padà kú wọ́n padà kú náà ni tọ́ ǹjẹ́ olówó Èkó ǹjẹ́ oògùn ń bẹ tó ṣe nínú àṣìṣe yín tẹ̀ fi ní kú dá mi lóhùn so tó bá sọ pé kò sí o gbọ́dọ̀ máa retí pé wọ́n mú àyà wá fún ọ tó kà tó wà lọ tẹpara síbi ìbọn tó lọ kóra rẹ sínú ìdààmú àti wàhálà o gbọ́dọ̀ máa retí ẹ̀ so àìfẹ́ kan ṣe bẹ́ẹ̀ dẹ̀ ni àìnílàákàyè ni wọ́n ń pè bẹ́ẹ̀ so àmọ́ tó bá ń sọ̀rọ̀ nípa àìsàn so ẹni tó bá nílàákàyè torí rẹ̀ pé tí ó gọ̀ tí ò ya dìndìnrìn tí ò tí ì jẹun orí èṣù bẹ́ẹ̀ dẹ̀ ni tí ò tí ì jẹun ìdí Ọ̀ṣun àti Òṣogbo àbíbẹ̀kọ́ tọ̀ yóò mọ̀ yí pé àìsàn ó yàtọ̀ sí wípé kí wọ́n yìnbọn mọ́yàn kó wọlé àbí kó má wọlé so fẹ́ni tó bá nílàákàyè àṣọ àwọn ẹni tó wá sí pé wọ́n ti jẹun orí ògùn àbí wọ́n ti mu ẹ̀jẹ̀ tí wọ́n bẹ́ sórí ògùn àṣọ àwọn eléyìí ọpọlọ wọn lè ti corrupt pẹ̀lú ẹ̀jẹ̀ ajá tí wọ́n mu lẹ́yìn ìgbà tí wọ́n bẹ́ sórí ògùn àwí àwọn eléyìí ànẹ́ni tó nílàákàyè oye yóò mọ̀ pé there is difference between sickness and ipe wọ́n yìnbọn fún ẹ wọlé kìí ṣàìsàn so oye kìí sickness ni o àìsàn ni o tó bá nílàákàyè yóò ti mọ̀ pé àìsàn normal so natural kìíní ni náà so nínú nature ọmọ ènìyàn ni oye so nínú àdámọ́ mẹ́ta lọ́bẹ̀ àdámọ́ kálukú bí ebi tọ̀ ìrẹ́ olówó Èkó ǹjẹ́ ògùn bẹ tó ṣe tó yá sí pé ebi ò ní pọ̀ ẹjẹ́ pọ́pọ́lá àwọn ọmọ yìí ẹjẹ́ ìdàmú làákàyè wọn díẹ̀ ǹjẹ́ ògùn bẹ nínú àṣìṣe yín tẹ̀ ń ṣe tó yá sí pé tó bá ṣe ebi ò wá ní pọ̀ so kò ní ìdí kó jẹun ó kàn mọ́ yóò náà ni ǹjẹ́ ògùn bẹ nínú àṣìṣe yín so ǹjẹ́ oògùn ń bẹ nínú àṣìṣe yín tẹ̀ ń ṣe tó yá sí pé tó bá ṣe ò ní jẹun ebi ò sì ní pọ̀ sọ fún àwọn èèyàn ká gbọ́ so ó yẹ kó béèrè náà wípé ǹjẹ́ àyà ń bẹ tó yá sí pé téèyàn bá ṣe kíni téèyàn bá kà ebi ò ní pa so bẹ́ẹ̀ dẹ̀ ni kò nídìí kó jẹun ó yẹ kó béèrè náà ọlọ́pọlọ dúdú kọ́lọ́ wọn jẹ́ kọ́pọlọ yín dúdú kú tó fi béèrè pé ǹjẹ́ ayé àtẹ́yàn ká téèyàn fi ṣe kíni téèyàn fi ṣayẹta wà ó yẹ kó béèrè pé ǹjẹ́ téèyàn ká tó yá sí pé èèyàn ò ní jẹun ní bùkátà sóúnjẹ ó yẹ kó béèrè pé ṣó wà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe nínú ìṣẹ̀ṣe yín pé òkè oògùn kan bẹ téèyàn bá ṣe o ebi ò ní pa kò ní bùkátà sí kó máa jẹun ọmọ tútù kọ́lọ́ máa ṣe ọlọ́mọ tútù tó fi kú kó má ṣàbáwá yí ọ padà abẹ́ẹ̀rí nǹkan so abẹ́ẹ̀rí nǹkan báyìí Tayyib tọ́ al-Imam Ibn al-Qayyim wọ́n ní wathani ipe nínú ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tá Ànábì máa ń gbà láti fi ṣe ìwòsàn àìsàn òun náà ni bil adwiyatil ilahiyya òun náà ni àwọn oògùn tó já sí wípé ti tọ̀dọ̀ Allah bá dẹ́dà ni that is àwọn ayal Qur'ani tó já sí wípé téèyàn bá kà yóò jẹ́ sábàbí fún ìtura fúnyàn láwọn aya rukia tọ́ al-Imam Ibn al-Qayyim wá sọ pé wathalith ẹlẹ́kẹta ọ̀nà kẹta Nábì máa fi ń ṣe ìtọ́jú àìsàn bil murakkab min al-amrayn ipe ọ̀nà ẹlẹ́kẹta Nábì máa fi ń ṣe ìwòsàn àìsàn ní pé òkè so àwọn bòmí àwọn àìsàn míì yóò ka ayal Qur'ani àbíkẹ́ yóò ka ayal Qur'ani bẹ́ẹ̀ dẹ̀ ni yóò dẹ̀ tún lo natural apps yóò dẹ̀ tún ṣe kíni yóò tún lo natural apps ó rò pé àwọn Lárúbáwá wọn ní natural apps ni
àwọn Lárúbáwá náà ní natural herbs náà olódò ọmọ Islam ò sì ta iṣẹ́ ẹbọ wọn tí wọ́n kàn ń ṣe tí wọ́n fi ń ṣe kíni tí wọ́n fi ń ṣẹbọ pẹ̀lú ọba tó dá wọn òun nìkan ní Islam takò àmọ́ natural herbs wọn èyí tó bá ti fi lè já sí wípé kò ní nke ìwọ̀nú Islam takò pé kí a má ṣe so olódo ní ọ àmọ́ gbà tó yá sí wípé olómìnú ìgbà tí fi ń ṣe Islam gan kò mọ ẹ̀sìn yẹn so kò mọ ẹ̀sìn yẹn nǹkan ń pera rẹ̀ ló kọ mùsùlùmí ni torí ọ̀pọ̀lọpọ̀ yín fi wá dára kudà báyìí ẹ̀sìn ń gan ẹ̀ mọ́ tẹ́lẹ̀ óyé so àwọn Lárúbáwá wọn ní natural herbs gẹ́gẹ́ bí àwọn ọmọ Amẹ́ríkà náà ṣe ní natural herbs óyé ẹ̀hẹ́n so tí wọ́n sì import natural herbs àwọn Amẹ́ríkà wá fún ẹ béèrè lọ́wọ́ ọmọ olówó Èkó yẹn ipe ṣé àgbo ìlú bàbá rẹ̀ ní mu ní ìlú òyìnbó tó wà àwọn ọmọ yìí tó bá fi lè join èmi àti wọn pọ̀ àwọn ní lálàáfíà kankan rárá àti rárá ìrọ̀ olówó Èkó àti ms bàbá ǹjẹ́ àgbo ìlú bàbá rẹ̀ òun ló ń mu ní ìlú òyìnbó tó wà láti fi cure àárẹ̀ ó ṣe ń gba ìtọ́jú àwọn ará ìlú òyìnbó ìlú bàbá rẹ̀ tó ń claim wípé nǹkan ìṣẹ̀ṣe ni olódo ọmọ so ṣé àgbo ìlú bàbá rẹ̀ tó ń claim wípé nǹkan ìṣẹ̀ṣe ni ṣé òun ló ń lò ní ìlú òyìnbó tó wà ó máa lo oògùn àwọn òyìnbó so natural herbs àwọn nǹkan ni ó ń lò náà natural herbs àwọn nǹkan nílùú wọn òun ló ń ṣe kíni òun ló ń lò so natural herbs àwọn nǹkan nílùú òyìnbó òun ló ń lò tí ó wá natural herbs àwọn nǹkan tó ń lò nílùú òyìnbó yẹn oye tí ò bá ti ní nǹkan kan tó jẹ́ ìwọ̀nú Kùránì ò sọ pé kó má lo natural herbs oye Islam ò ní kó má lo natural herbs so Ànábì ò ní kí a má lo natural herbs bóyá ó jẹ́ ti ọmọ Lárúbáwá àbó jẹ́ ti ọmọ ìlú òyìnbó àbó jẹ́ ti ọmọ India àbó jẹ́ ti ọmọ China àbó jẹ́ ti ọmọ Pakistan àbó jẹ́ ti ọmọ Africa Ànábì ò ní kéèyàn má lò ohun tó sọ pé kéèyàn má ṣe ni pé ẹ má fi ohun tó bá jẹ́ èèwọ̀ tí Islam sọ pé èèwọ̀ ní nǹkan yìí ẹ má fi ṣe ìwòsàn bí ajá ní Islam ṣe ní èèwọ̀ a lè fi ṣe ìwòsàn so àyà wá oògùn míì tó yá sí wípé kò ní èèwọ̀ nú láti fi ṣe ìwòsàn àárẹ̀ tí ń ṣe kíni tí ń ṣe wá so torí ẹni Ibn Qayyim ṣe sọ bíbá yìí pé tọ́ ẹlẹ́ẹ̀kẹta Ànábì a máa ṣe kíni a máa ṣe ìwòsàn lórí àárẹ̀ kan àbíkẹ́ lórí àìlálàáfíà kan pẹ̀lú kíni pẹ̀lú ayal Qur'ani bẹ́ẹ̀ dẹ̀ ni pẹ̀lú natural herbs lápèjúwe ń sìn onítàní Ìsìlámù kọ́ wa tó já sí wípé èyàn ó ka ayal Qur'ani sínú omi àwọn aya rukia èyàn ó kà sínú omi èyàn ó tún wá ewé sídìr èyàn ó lọ téèyàn bá lọ èyàn ó wá ewé sídìr méje téèyàn bá wá ewé sídìr méje oye èyàn ó wá lọ ewé sídìr yẹn èyàn ó dà sínú omi náà oye so èyàn ó wá ṣe rukia sí so wọ́n fi máa ń wo àárẹ̀ sàn bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n dẹ̀ fi máa ń wo tí wọ́n bá sàsíyàn wọ́n fi máa ń wo sàn so wọ́n fi máa ń wo sàn so olódo ọmọ kò mọ̀ ipá ìmọ̀ kan ni tí in tó ń gbìyànjú àti ṣe yẹn so kò mọ̀ ipá ìmọ̀ kan ni tí òun ṣe kíni kò mọ̀ ipá ìmọ̀ kan ni in tí ó ń ṣe yẹn so kí Allah bẹ̀ẹ́dà kó ṣe kíni kó ṣàánú tọ́ Ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ fún aláàrẹ̀ tí Allah bẹ̀ẹ́dà sọ Kùránì kalẹ̀ fún ó jẹ́ kó yé wa pé tí ń bẹ lórílẹ̀ tí Allah bẹ̀ẹ́dà ò ṣe kíni tí ó sọ ìwòsàn kalẹ̀ fún tí ó ṣe kíni tí ó sọ ìwòsàn rẹ̀ kalẹ̀ fún àwọn èèyàn oye Tayyib al-Imam Ibn Qayyim wọ́n mẹ́ṣọ́ àwọn hadithu kan bí báyìí
so látinú Sahihul Bukhari àti Sahihu Muslim látọ̀dọ̀ Ata látọ̀dọ̀ Abu Hurairah qala ó sọ pé qala Rasulullah sallam òjíṣẹ́ Allah bẹ̀ẹ́dà sọ pé ma anzalallahu min da'in illa anzala lahu shifaa. Allah bẹ̀ẹ́dà kò sọ àìsàn kan kò dá àìsàn kan sáàrin àwọn èèyàn. So can Quran alone heal without leaves and other things? Yes. Bẹ́ẹ̀ni. But Quran ò tako pé kó ṣe kíni kó lo natural herb fi ṣe ìwòsàn. So má béèrè ìbéèrè tí ó mú làákàyè dání bí. So Quran heal without adding leaves, so and other things. So but kò sọ pé kó má lo natural herbs tó bá ṣe kíni tó bá rẹ̀. So annabi ni wọ́n sọ al-Qur'ani kalẹ̀ fún àbí bẹ́ẹ̀ kọ́. So annabi yẹn gẹ́gẹ́ fún aláàrẹ̀ wọ́n sọ fún wa pé ma anzalallahu da'an. Allah bẹ̀ẹ́dà kò sọ àìsàn kan kalẹ̀ kò dá àìsàn kan báyìí. So Allah has not created a sickness illa anzala lahu shifa, except that he has curing such kind of sickness to people. So, and you can find the means of curing your sickness within the Arabs, within their natural herbs. You can find it within the Chinese. You can find it within the Africans. So, not just even Yoruba land. So, tó rẹ̀ mo ṣe ń bèèrè pé àwọn ọmọ aláṣìṣe yẹn ṣé àgbo ìlú bàbá wọn, ilẹ̀ bàbá wọn tí wọ́n sọ pé lára ìṣẹ̀ṣe ló wà, ṣé òun ni wọ́n ń lò nílùú òyìnbó tí wọ́n wà láti fi ṣe ìwòsàn àìsàn wọn, àbí kò rẹ̀ wọ́n bí tí wọ́n wà? Olódò làwọn ọmọ yẹn wọ́n àmọ́ tí wọ́n ń sọ ọpọlọ wọn ti dọ́ta jù. So oye wọ́n ṣe ń lo natural herbs ìlú bàbá ẹlòmíì tí wọ́n wá fi ti bàbá wọn lẹ̀, ti ìlú bàbá wọn tí wọ́n ń plé múlẹ̀. So wọ́n lè ṣe bẹ́ẹ̀. So fún délé àwọn ọmọ yìí Allah bẹ̀ẹ́dà ó ṣe rọrùn fún wọn láti yá sí pé kí wọ́n gbé wa wọlé lọ́jọ́ kan gẹ́gẹ́ bí mo ṣe ń sọ. Tọ́ nínú Musnadul Imam Ahmad rahimahullah, Ànábì sallallahu sọ pé, that is wọ́n wá béèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam ipe ya Rasulallah ìrẹ́ òjíṣẹ́ Allah anatadawa, wọ́n béèrè lọ́wọ́ Ànábì pé ṣé ká ṣe oògùn àìsàn tí bá ń ṣe wá. Ẹni tí wọ́n fi Kùránì rán gangan wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé anatadawa, ǹjẹ́ a lè wá ìwòsàn fún àìsàn tí ń ṣe wá, a lè ṣògùn fún àìsàn tí ń ṣe wá, orí ń fọ́ ni, ara ń rọ ni, so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ǹjẹ́ a lè ṣògùn rẹ̀. Faqal na'am, anásọ́lámù sọ pé bẹ́ẹ̀ ni. Ya ibadallah, ẹ̀yin ẹrú Allah, tadawaw, ẹ ṣe ògùn àìsàn tí ń ṣe yín. Ẹni tá fi Kùránì rán gangan ní sọ fún wa pé tọ́ ẹ ṣe ògùn àìsàn tí ń ṣe yín. So oye ó mọ̀ pé nínú Kùránì àwọn àyà ń bẹ tó lè jẹ́ sábàbí ìwòsàn o, àmọ́ ó tún fi rinlẹ̀ fún wa pé Kùránì ò tako pé ká ṣe kíni ká lo natural herbs. Tó bá wà ní London oye tó bá rí ọ, so Kùránì ò tako pé kó lọ ṣe kíni kó lọ gba ìtọ́jú àìsàn tí ń ṣe pẹ̀lú natural herbs wọn, kàn má bá wọn ṣe ẹbọ oye, má sì bá wọn lo in tó jẹ́ èèwọ̀ tí wọ́n bá ń lò láti fi ṣe kíni láti fi ṣe ìwòsàn. Ó bá wà ní India, ó bá wà ní China, tọ́ ẹ dákun àwọn ọmọ aláṣì ẹ bá mi béèrè lọ́wọ́ wọn kí ló dé táwọn aláṣìṣe míì fi máa ń lọ sí India lọ ṣe sọ́jú ìbílẹ̀ tí wọ́n kílèmù wípé nínú àṣìṣe wọn ló wà. Òpùrọ́ burúkú, wọ́n ṣe jókòó sí ilẹ̀ Yorùbá kí wọ́n lo àgbo fi ṣe sọ́jírì, àwọn olódò ọmọ. Ẹlòmí ń lọ sí ìlú China tí ó lọ ṣe sọ́jírì ojú, ẹlòmí ń lọ sí ìlú India tí ó lọ ṣe sọ́jírì oríṣiríṣi sọ́jírì tí máa ń dààmú wọn. So ẹ bá jókòó sílẹ̀ Yorùbá kẹwàá sọ pé òkè o àgbo ìbílẹ̀ bàbá yín tẹ́ ń kílèmù yí pé ń bẹ nínú ìṣẹ̀ṣe yín òpùrọ́, kẹwàá sọ pé ẹ fẹ́ fi ṣe sọ́jírì, ẹ fẹ́ fi ṣe ìwòsàn, ẹ ṣe ń sá lọ síbẹ̀ yún abẹ́ rí nǹkan. So kálọ́bà ẹ̀dà kó fi wọ́n mọ́nà oye. So fún délé yìí, so anásílẹ̀mù sọ bákan náà ipé fa inna Allah azza wa jalla
lam yada' da'an illa wada'a lahu shifaa so kò fi àìsàn kan lẹ̀ àyàfi pó ti fi ìwòsàn lẹ̀ fún àìsàn yẹn oye so ghayra da'in wahid àyàfi àìsàn kan àyàfi kíni àìsàn kan qalu ma huwa wọ́n sọ pé àìsàn wo ni ẹ qala al-haram ó sọ pé àsìkò arúgbó so àsìkò ògbó kò sí rógùn tó lè lò fún o lè escape àsìkò ìjà arúgbó yẹn tó bá débọ̀ wallahi kò sí bó ṣe fẹ́ ṣe so àwọn olùmẹ̀sìn mi wọ́n dẹ̀ sọ pé al-haram ń bíbá yìí òun náà ní ikú kò sógùn tẹ́yàn lè lò tó fi lè escape ikú tọ́ fún eléyìí Islam ò ṣe kíni kò tako pé kéèyàn ṣe kíni kéèyàn lo oògùn tọ́yè tọ́ ṣé Kùránì wa máa ń ṣe kíni ìmọ̀ wá ń jẹ́ sábàbí ìwòsàn fún àárẹ̀ tó bá ṣèyàn àbí bá èèyàn ń jẹ́ ìrora èèyàn ń kérora ara nǹkan kan bẹ́ẹ̀ ǹjẹ́ Kùránì a máa ṣe ìwòsàn àbí kìí ṣe ìwòsàn so nínú ogun tá à ń sọ̀bọ̀ ní ìsìn so oye àti fi rìnlẹ̀ pé Kùránì a máa ṣe kíni Kùránì a máa jẹ́ sábàbí ìwòsàn fún àárẹ̀ àmọ́ fáwọn wo fáwọn ẹni tí wọ́n bá jẹ́ mùsùlùmí oye fáwọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tọ́yì tọ́ hadithu kan bẹ́nu sahihul Bukhari hadithu kan bẹ́nu kíni bẹ́nu sahihul Bukhari oye hadithu kan bẹ́nu kíni in bẹ́nu sahihul Bukhari hadithu Abu Sa'id al-Khudri to Abu Sa'id al-Khudri oni ba'athana Rasulullah sallallahu alaihi wasallam fi sariyatin ipa Nabi sallallahu wọ́n wọ́n ṣe ugba wọn dìde so ugba wọn dìde níbi ogun kan tó yá sípa Nabi ò bá wọn lọ oye famararna ala ahli abiyatin ipa wọn bá kọjá gba ọ̀dọ̀ àwọn ará ilé kan fastadofnahum ipa àwọn wá ṣe kíni àwọn wá wọn lẹ́ni tó yá sí pé wọ́n fẹ́ kí wọ́n gbà wọn lálejò that is àwọn sọ fún wọn pé kí wọ́n gbà wọn lálejò kí wọ́n sì àmọ́ wọ́n kọ̀ láti ṣe kíni láti oye wọ́n bá dó síbi agbègbè kan faludira sayyiduhum oye ẹni tó jẹ́ olórí wọn àkekèé bá sàn jẹ àbí ejò bá sàn jẹ fa àtàwọnà wọ́n bá wá bá wa pẹ́tọ̀ ejò àbákekèé ti sàn olórí wa jẹ faqalu wọ́n bá ń sọ pé hal fikum ahadun yarqa ǹjẹ́ ní kankan bẹnu yín tó já sí wípé a máa ṣe kíni a máa ṣe rúkíà fún yàn that is ó lè ka àwọn nǹkankan nínú Kùránì tí ó jẹ́ sábàbí ìwòsàn fún tí ń ṣèyàn nínú ìrora ara àbí àìsàn qal so ó bá sọ pé qultu na'am ipe bẹ́ẹ̀ ni so ana arqa aw ana arki ipe èmi a máa ṣe kíni èmi a máa ṣe rúkíà qalu wọ́n bá sọ pé irqi sahibana ṣe rúkíà fún ọ̀rẹ́ wa tí nǹkan sán jẹ yìí qultu ó ní mo bá sọ pé la qad istadafnakum ipe rárá o so àti bẹ̀yìn àti níkẹ́ gbà wá lálejò lẹ́ẹ̀kan fa abaytum àmọ́ ẹkọ̀ antudayifuna ẹkọ̀ láti gbà wá lálejò qalu wọ́n bá sọ pé fa inna naj'alu lakum ju'lan ipe a fún yín ní ẹ̀san lórí rúkíà tẹ́fẹ́ ṣe fún wa yìí that is so a san abùn yín lẹ́bùn lórí rúkíà tàbá ṣe kí ni tẹ́fẹ́ ṣe fún wa yìí qala Abu Sa'id bá sọ pé faja'alu li 30 shatan ipe bọ́n ṣe kó ẹran 30 kalẹ̀ nìyẹn oye bọ́n ṣe kí ni bọ́n ṣe kó ẹran 30 kalẹ̀ nìyẹn qala fa ataytuhu faja'altu amsahuhu wa akrahu bi fatihatil kitab ó ní bóhun ṣe lọ bá ẹni tí nǹkan sán jẹ nìyẹn òun dẹ̀ ń ka suratu fatiha sí oye alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in so òun bá ń kà sí so hatta bara'a títí tí ó fi san that is títí tí èrora ibi tí wọ́n ti san jẹ yẹn àtorú rẹ̀ títí tó fi kú tó sì fi san so fa akhadha ash-sha'a so bẹ́ẹ̀dẹ̀ ni
so فأخذ الشاء فقلنا نأخذها ونحن لا نحسن نركي فما نحن بالذي نأكلها حتى نسأل عنها رسول الله صلى الله عليه وسلم. so wọ́n bá gba kí ni wọ́n bá gba àwọn ẹran náà oye wọ́n bá ń sọ fún àwọn èèyàn pé tọ́ a ní jẹ ẹran yìí o bẹ́ẹ̀ dẹ̀ ni a ní ṣe kankan pẹ̀lú ẹ̀ àfìgbà tá bá tó béèrè lọ́wọ́ Ànábì sallallahu nípa ohun tá a ṣe yìí tá bá ṣe kí ni tá bá délé. so fa ataynahu àwọn bá dé bá Ànábì sallallahu alaihi wasallam fa dhakarna dhalika lahu àwọn bá sọ fún Ànábì pé tọ́ nǹkan báyìí ìṣẹ̀lẹ̀ o so báyìí ìṣẹ̀lẹ̀ nínú àjò báyìí ìṣẹ̀lẹ̀ nínú àjò adẹ̀ka báyìí ìfẹ́ ni báyìí so bẹ́ẹ̀ dẹ̀ ni ó sì rà láàfíà. so qal so faja'ala yaqul wa ma yudrika annaha ruqya wọ́n bá sọ ipá náà sọ́lámù sọ pé ta ló fi mẹ́ ipé Fatiha tó kàyẹn o rúkíà ló jẹ́ ohun ìṣàdúà fún ẹni tí nǹkan bá ṣe láti jású pé kó rí ìtura ló jẹ́ ta ló fi mẹ́. qal ó bá sọ pé qultu ya Rasulullah ipé mo sọ pé òjíṣẹ́ Allah bẹ̀ẹ́dà ma daraytu annaha ruqya shay so ma daraytu annaha ruqya ìmà ipé rúkíà ni o ó ní shay'un alqahu Allahu fi nafsi ipé Allah bẹ̀ẹ́dà kan jù sí mi lọ́kàn pé kí n ṣe ni o. فقال رسول الله صلى الله عليه وسلم أنا سلام باسو يبي كلوا واضربوا لي معكم بسهم يبي الجنة oye bẹ́ẹ̀dẹ̀ ni ẹ fi àwọn kan lẹ̀ fẹ́mìnà oye tọ́yìb so pẹ̀lú àdísí nísìn anọ́sọ́lọ́mù fi rinlẹ̀ ipò táwọn sàábé yẹn ṣe pẹ̀lú pé wọ́n ka Fatiha fún ẹni tí nǹkan san jẹ ó fi rinlẹ̀ pé kò sí tó ṣe kíni kò sí tó burú mbẹ̀. so bẹ́ẹ̀dẹ̀ ni Fatiha táwọn ẹni yẹn kà fẹ́ni tí nǹkan san jẹ oye ní ohun tó jẹ́ nǹkan olóró ó jẹ́ sábàbí ìwòsàn fún ẹni yẹn. so táwa ní ìwọ ọmọlẹ́yìn Èṣù ọmọlẹ́yìn Ọbàtálá ọmọlẹ́yìn Ọ̀ṣun oye tó dá kankan mà kódà òyìnbó gan ó lè tú kó yanjú táwa ní ìwọ bo ni wọ́n ti bí ọ tó fẹ́ máa sọ pé alukurani ò lè ṣe kíni kò lè jẹ́ ìwòsàn fún àárẹ̀ tani ẹ̀ so tó bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ ò gbé so ẹ̀mí rẹ̀ ò ṣe kíni ẹ̀mí rẹ̀ ò gbé so ẹ̀mí rẹ̀ ò ṣe kíni ẹ̀mí rẹ̀ ò gbé. so irọ́ labi Arab level that your Arab language or speaking is not working again o Islam àti Allah ti wọlé máa tanra rẹ̀ apá yín ò gbé kẹ́ kojú Islamu so apá àwọn ọmọ ìyá rẹ̀ gbé kí wọ́n kojú Islamu ni wọ́n sá fún mi oye so bèèrè lọ́wọ́n pé kí ni wọ́n sá fún mi sí tó bá mọ̀ ìpé agbára wọn ká Islamu kò yẹ kí wọ́n máa sá náà so ó yẹ kí wọ́n wò pé wẹ́ so Islamu ti cast gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ wọ́n dẹ̀ cast àwa náà àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ wọ́n ń sá fún wa ni bèèrè lọ́wọ́n wọn pé kí ló tí wọ́n fi sá fún wa bèèrè lọ́wọ́n pé kí ló tí wọ́n fi block wa lórí ètò wọn wọ́n ṣe block mi lórí ètò wọn oye tí mo sọ fún wọn pé òkè ẹgbẹ́ wa wọlé o tí wọ́n sì block mi lẹ́sẹ̀kẹsẹ̀ àti ẹ̀ tí sọ̀rọ̀ rí o ọ̀rọ̀ first pé wọ́n gbé mi wọlé bẹ́ẹ̀dẹ̀ ni wọ́n ní pé mo ní bring us up we are here wọ́n sì block mi direct wọ́n sá mi sí blocking direct wọ́n gbá mi sí blocking direct so nǹkan tí wọ́n ṣe dá wọn lójú ni wọ́n gbá mi sí blocking so àìmọ̀kan àti òdó lásán táwọn ọmọ yẹn tí wọ́n ṣe kíni tí wọ́n bá káàkiri so kí Allah bẹ̀ẹ́dà kó jọ nínú àánú rẹ̀ kó má ṣàṣe kíni kó má ṣàfi ọ̀nà mọ̀ wọn. so fún délé yìí Kùránì a máa jẹ́ ìwòsàn àárẹ̀ tí ń bẹ nínú ọkàn àárẹ̀ tí ò jẹ́ kéèyàn mọ ìwọ Allah bẹ̀ẹ́dà fún Allah àárẹ̀ tó yá sí pé ó wà nínú ọkàn yàn téèyàn ó fi máa fẹ́ ṣe àwọn Allah bẹ̀ẹ́dà ò fẹ́ zina that is agbèrè ọtí mímu tẹ́tẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìmájẹ àwọn nǹkan tó yá sí pé haramu ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Kùránì oye so tó rẹ̀ mo ṣe jù béèrè sáwọn ọmọ aláìmọ̀kan yẹn ipé kí wọ́n wá ǹjẹ́ kí ni tá lè fi wo àárẹ̀ ṣe májèlé tí wọ́n máa ń lé ìyàwó níyàwó májèlé tẹ́ máa ń lé àwọn ìyàwó yín ṣóhun láfi ṣe ìwòsàn kíní tí ó tún wá kó àgbákò bóbìnrin náà oye eléyìn kò lè jẹ́ ìwòsàn oye so
ẹni tó bá fi lè ṣe zìnà lọ́dọ̀ àwọn mùsùlùmí ó ti ní ìdájọ́. Kí ni ìdájọ́ ẹni tó bá ṣe àgbèrè lọ́dọ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe? Kí ni ìdájọ́ ẹni tó bá mu ọtí ọ̀mùtí kù? Kí ni ìdájọ́ rẹ̀? Kí ni ìdájọ́ ẹni tó bá jalè? Oye, so kí ni ìdájọ́ ẹni tó bá rẹ́pù ìyàwó níyàwó àbò fi tipátipá bọ́mọ lọ́mọ lò? Kí ni ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe? Oye, a máa retí kẹ́ ṣe kí ni? A máa retí kí fún wa ní èsì lórí rẹ̀. So gbogbo àwọn kátà kalẹ̀ yìí nìsín nínú àìsàn tó yá sí wípé máa ń wà nínú ọkàn àwọn èèyàn ni. Oye, so Kùránì sí ìwòsàn. So ká tó máa wá sọ àwọn àìsàn ti ta, orí ń fọ́, ara ń ro ọ́, so òun wá bí kò takò kíyàn ṣe kí ni? Kíyàn lo natural herbs. Islam ò takò. Kálọ̀ bẹ̀ẹ́dà kó fi ẹ̀yin ọmọ aláṣìṣe yẹn kó fi yín mánà. Ó yé báyìí. So ẹjá gbá àwọn èèyàn wọlé. afẹ́gbà àwọn èèyàn wọlé ni. Assalamu alaikum. Wa alaikumus salam. Hayakumullah. Ẹrafa. Wa alaikumus salam. Àmín. Naam. Ẹjọ́ ẹ má bínú tó Ọlọ́run, ẹ try láti sọ fún àwọn mùsùlùmí tí wọ́n lọ ń join àwọn platform ẹ̀. Ẹni tó bá mọ̀ fún gba Ọlọ́run ọba ní, tó bá mọ̀ fún gba Ọlọ́run ọba gbọ́ ní òdodo, ló ti rí yóò mú òdodo dání gan tẹ́nu ẹ bá dùn, yóò sọ èèyàn tí yóò ní tẹ́sẹ̀ jẹ ẹni tí yóò mẹ̀sẹ̀ yóò sọ nù. Ìsìnkú bí àwọn níjì láti àbí kankan wọ́n nídi wọ́n kàn fẹ́ mọ́ wọ́n fi ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fi ṣe iye nù. Ẹ tó bá dúró tó bá ń gbọ́ gbogbo kan táwọn fífi sọ ìsìnkú bí àwọn sọ̀rọ̀ ẹ̀sìn. Wọ́n máa tú sọ̀rọ̀, wọ́n máa tú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀nà bí ó ṣe lọ. Kò sí ẹni tí yóò gbọ́ nǹkan yìí báwo ló ṣe tí yóò gbọ́ ẹ̀rọ ẹ̀sìn nǹkan ìyàn yìí báwo ló ṣe fẹ́ gbọ́. Ẹ̀dẹ̀ ṣe tẹ̀bí ó fáwọn tó ń jẹ́ bí àwọn mùsùlùmí náà lẹ́ pé àwọn ọ̀rọ̀ àwọn bí àwọn kèfèrí yẹn lórí ìmọ̀ olúwa ti sọ pé ká mọ̀ bá owó sáwọn kan náà má bàa mọ̀ kó lọ́wọ́ pàmìlà lótí àwọn èèyàn pọ̀ lórí social media kan rí bẹ́ẹ̀ náà sì gbogbo àrọ́ bí bẹ́ẹ̀ ó bẹ́tà kí o sùn ní àbá mọ̀ pé òun ní nǹkan tí èèyàn fẹ́ sọ ẹjọ́ ẹ̀sìn tẹ̀mí fáwọn èèyàn lótí àwọn ìdíje wọn kàn fi ọ̀rọ̀ ẹ̀sìn wọn fi ṣe yẹ̀yẹ́ jẹ́sà fún mi lọ́wọ́ ọ̀yà ẹ̀ṣẹ̀ gan-an stars. Assalamu alaikum. Táwọn ọmọ yẹn bá wà live ẹ lè bá mi invite wọn wá o. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Naam. Jazakumullahu khairan. Wa antum jazakumullahu khairan. Ní bóyá ìjẹta àbíjọ bí a ti bá rántí orúkọ mi, bàtẹ́ ń ṣe lẹ́kṣọ̀ bóyá ní ìjẹta àbí nǹkan kan mìíràn rántijọ́ tó jẹ́. Naam. Tí mo ń kọ́mẹ̀ntì sálẹ̀ pé ẹ̀kan chase cloud ní kí ni kò ṣe rántí. Naam. Nǹkan tó ń dùn mí ni pé inú mi wá dùn pé sọ̀rọ̀ ń pa kíní. Nǹkan tó ń dùn mí tí mo fi ń sọ̀rọ̀ àwọn nǹkan tí mo sọ ń sálẹ̀ ìjọ ìgbà. Àbíkú yìí sọ̀rọ̀ ẹ̀yin kọ́ lẹ́kọ̀ọ́ wa ká sọ̀rọ̀ barakallahu fikum. So ẹnìkan ò kọ́ wa ká wá sórí social media.
so àwa defend ẹ̀sìn wa la ṣe wà lórí social media sí tí wà ń bẹ̀ sí ohun tí ń lọ ọdún 3 sí 4 kan a lè ti wò pé òkè kò tí tó àsìkò tó yẹ ká sọ̀rọ̀ ní tásìkò bá tó tá sọ̀rọ̀ kò sẹ́nì kan tí ó mú wa lọ́wọ́ dó so óyé so àwa sì rí àwé bẹ̀rù pé bóyá ẹnìkan ń bẹ táwa máa bẹ̀rù àbí tí rí bẹ̀rù rẹ̀ ó máa wà lọ́kàn wa láti sọ̀rọ̀ kò tí ìsóntàn àfi tá bá fẹ́ ṣe kíni tá bá fẹ́ sọ̀rọ̀ lókù so kálọ̀ bẹ̀rẹ̀ dà kó ṣàánú so ọ̀rọ̀ yìí pé bóyá sì ń chase clout yẹn ṣe tuntun àwọn èèyàn ti sọ ohun tó jù bẹ́ẹ̀ lọ barakallahu fikum yẹn ṣe problem ẹ̀ṣùn gan. Naam. Nǹkan tí mo tẹ́ láti sọ ni inú mi dùn pé fún àwọn àlàyé tẹ́ ṣe lẹ́nu nítorí bí a bí platform bí méjì ni mo ti wọ̀ lẹ́nu wọ́n lè drop mi torí mi questions mi ń béèrè so tí bá ti béèrè àwọn questions wọn kò sẹ́ni tó lè dá mi lóhùn your next time abèrè láyà akọ̀bẹ̀ ẹ̀sìn máa ṣe pé ẹ lé dànù ẹ lé ẹ̀kọ́ kókó ṣì dànù ilé kan ọmọ nǹkan tó ń ṣe nǹkan táwọn kan ń sọ wọn understand it ní inú ìgbẹ́gun àwọn fúnra wọn contradict ra wọn ìyẹn bẹ́ẹ̀ yẹn but ìwọ́n tẹ́lẹ̀ kọ̀ọ̀fẹ́ sọ̀rọ̀ lé lórí àkíyèsí mo fẹ́ pè yín sí ni pé nínú gbogbo nǹkan tá a máa ń ṣe humanity comes before anything even Islam nǹkan tí Islam kọ́ wa moral lesson ní Islam wà láti wà kọ́ wa ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ká dẹ̀ mọ̀ bá ṣe máa gbéra wa sí àkíyèsí ṣe rí àwọn pípọ̀ yẹn mention kankan tí mo dẹ̀ di ọ̀rọ̀ ẹ̀ mú tó jẹ́ pé òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé ni wọ́n sọ nípa ẹ̀yọ̀kan yẹn òun ni àwọn àfáà tí wọ́n tọ́ ń ju gbogbo ìpapọ̀ tó ṣe máa tẹ́ gbọ́dọ̀ wọn náà wọ́n ti gbà wọ́n máa tún máa tẹ ìjì ògbé wọ́n máa pọ̀ fò sí àwọn yẹn náà dẹ̀ gbéra wọn láwọn àfáà ṣáwọn egun fún wọn ti fàyè lẹ̀ fún àwọn yẹn láti máa sọ̀rọ̀ ẹ̀mí àwọn sí Islam ṣé Islam máa tó bóyá tó yìí bọ́lọ̀ ṣe gbé kalẹ̀ bí Islam ṣe gbáyé kò ní nìkan tó fara tì ní àfọ̀gùn ṣé Islam ní nìkan tó fara tì ní àfẹ́gbọ́ so ìyẹn lè àkíyèsí mo fẹ́ pè é sí so ẹ jọ àwọn ìfẹ́ kẹ́ máa yẹ̀yẹ́ àwọn fẹ́ ló àǹfààní ẹni ó yẹ kẹ́ ní platform àbí bá ẹ ṣe máa make corrections fún ara yín. tala ẹ bá mi ẹni sùúrù ẹ bá ń dákọ̀ àfá kan tí mo yẹ̀yẹ́ ẹ bá ń dákọ̀ ẹ̀ọ̀kan péré mo kàn nídìí. èmi ò mọ mo máa ń wo àwọn fídíò sí ìnáwó ìjọ kan ẹ sọ̀rọ̀ bàbá lówóró ẹ sọ̀rọ̀ ok yẹ̀yẹ́ wo mo fi bàbá lówóró ṣe o ẹ dákun. ẹni sùúrù wọn nǹkan tí mo kàn fẹ́ tẹ̀lé àlàyé ẹni kí má ṣe yẹ̀yẹ́ àwọn àfá ìntẹ́mi mi fẹ́ nù mi fẹ́ kéèyàn àlẹ́jì mi fún nǹkan kó sì máa mú ẹ̀rí kalẹ̀ tẹ́mi bá sọ̀rọ̀ mo máa ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ni so yẹ̀yẹ́ wo mo fi bàbá lówóró ṣe àbí mo fi àfá kankan ṣe ẹ́ last time ẹ sọ̀rọ̀ mo ti rí bí tẹ́tí sọ̀rọ̀ inú ọgbọ̀n inú Àgbàjì Labeeb Ahmad Labeeb Àgbàjì Sheikh Labeeb Àgbàjì mo ti rí bí tẹ́tí sọ̀rọ̀ Mudiru Markaz ok yẹ̀yẹ́ wo la wá fi wọ́n ṣe lórí kí la fi wọ́n ṣe yẹ̀yẹ́. àwọn pọ́ǹtì tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí ni pé àwọn ìṣẹ́rí mi mọ̀ ẹ lè tí bá sọ̀rọ̀ yìí tán ẹ lè já mi bọ́ but I don't care. kò nídìí. ó ní statement kan. Now Allah Ọlọ́run gbogbo alamọ bẹ́ẹ̀ Allah òun ló dá yé òun ló dá sọ́wọ́ gbogbo nǹkan Ọlọ́run now Allah yìí kẹ́lmọ̀ yìí àròbíyà ni. ok. so ó ní fídíò Mudiru kan tẹ play tẹ́ sọ pé Mudiru sọ pé bàbá ànọ́bì ó ti jẹ́ Abdullahi kó tó di bá ànọ́bì ní ṣé ànọ́bì ló sọ bàbá ẹ̀ Abdullahi. ok. so nígbà ẹ play fídíò yẹn bọ́ ẹ̀ rí mú wá. ìrẹ́rìí mú wá Mudiru sọ pé kẹ́lmà Allah ipe kìí ṣe kẹ́lmà Islam ipe kẹ́lmà Lárúbáwá ni mo sọ pé irọ́ ni kẹ́lmà Islam ni. yes. so kẹ́lmà Islam ni so Allah bẹ̀ẹ́dà sọ wá yí kalẹ̀ fún Ànábì sallam Allah bẹ̀ẹ́dà ẹni sùúrù Allah bẹ̀ẹ́dà sọ wá yí kalẹ̀ fún Ànábì sallam wípé kul ud'u Allaha aw ud'u Rahman Allah bẹ̀ẹ́dà sọ fún Ànábì pé sọ fún àwọn èèyàn ipe ẹ pé Allah àbí kẹ́ pé Ar-Rahman so fún pé Allah bẹ̀ẹ́dà pa wá láṣẹ pé ká pé Allah kẹ́lmà Islam ni Islam ti fìdí ẹ̀ múlẹ̀ so ìtàn sọ fún Mudiru nìyẹn. okay fine my
so àwọn Lárúbáwá ní sùúrù àwọn Lárúbáwá àwọn Lárúbáwá lè máa sọ pé òkè so àwọn Lárúbáwá lè máa sọ àwọn ọmọ wọn ní òkè pé òkè abdulkini kan Abdullah kúrò dípà nẹ́bì dé àmọ́ fún pé Islam wá tún fi rinlẹ̀ so ó ti di kẹ́lmà Islam so torí ẹ̀sìn ni kò tí contradict àwọn kan pọ̀ tó yá sí wípé ẹni sùúrù àwọn kan pọ̀ tó yá sí wípé kánẹ́bì tó àwọn kan mímẹ̀ tó yá sí wípé kánẹ́bì tó dé ẹni ẹfarabalẹ̀ kánẹ́bì tó dé àwọn kan bẹ tó yá sí pé àwọn ọmọ Lárúbáwá gan wọ́n ń ṣe tó yá sí pé Islam tún fi ìdí rẹ̀ múlẹ̀ ìgbà tí ó yá sí wípé Allah ẹ̀dá kò ṣe kíni kò against it so tọ́ ìwà máa sọ àwọn ọmọ wọn ní Abdullah nǹkan kẹbẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé àṣẹ́kù ẹ̀sìn Ànábì Ibrahimu ó sì wà láàrin àwọn ọmọ Lárúbáwá ó sì wà ní kíni ó sì wà láàrin àwọn ọmọ Lárúbáwá la problemu ni lọ́kàlọ́bẹ̀ ẹ̀dà kó ṣàánú kó láàmù so ṣé ń gbọ́ mi ẹ̀ ń gbọ́ mi àbí àníṣẹ́ láàrin àwọn Lárúbáwá ká nẹ́bì tó dé àṣẹ́kù ẹ̀sìn tá nẹ́bì Ibrahim ṣe ó sì wà láàrin wọn táwọn kọ̀ọ̀kan wádìí ń pa rẹ̀ táwọn kọ̀ọ̀kan individual kọ̀ọ̀kan sí táwọn kọ̀ọ̀kan sí ń tẹ̀lé so táwọn wọ́n pọmọ wọn ní Abdullah ipe ẹrú Allah àbíbẹ̀kọ́ ẹni sùúrù tí wọ́n pọmọ wọn ní Abdullah àwọn ń pè nígbà náà pẹ̀lú pé wọ́n lè máa pè ńgbà náà láláì tí ìṣe kíni láláì tí ìlẹ́rìí tí wọ́n ń sọ yẹn Islam wá dé ó wá sọ ipé òkè o ká máa sọ ipé ká máa pe Allah kò lè dé Allah awédé Ar-Rahman ìrẹ Muhammad sọ fún ipé ẹ pé Allah àbí ẹ pé kíni ẹ pé Ar-Rahman so oye fún pé Islam sọ fún wa pé a lè pe Allah àbí Ar-Rahman táyà dẹ́ pọ̀ nù Qur'anil Karim tí ń fi rinlẹ̀ ipé tọ̀ Allah okò Allah bẹ̀ẹ́dà ni ó ti di nǹkan Islamu kìí ṣe nǹkan Lárúbáwá torí Allah bẹ̀ẹ́dà ti ṣe kíni Allah bẹ̀ẹ́dà ti legalize ẹ̀ Allah bẹ̀ẹ́dà ti ṣe kíni ó ti fìdí ẹ̀ múlẹ̀ in táwa ń sọ nìyẹn La ilaha illallah kò sí nǹkan kan táwọn kan jọ́sìn fún àbí ká sọ pé kò sí ọba kan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ní ti tòdodo àti pàápàá àyàfi Allah ìtumọ̀ la ilaha illallah nìyẹn kíni ìtumọ̀ la ilaha illallah ẹ̀tù kíni ìtumọ̀ la ilaha illallah torí ẹ̀rẹ́ ni kíni ìtumọ̀ rẹ̀ ẹ̀sọ́ ìtumọ̀ rẹ̀ ọ̀yá ẹ̀sọ́ ìtumọ̀ la ilaha illallah fáwọn èèyàn kí ń gbọ́ ọ̀yá ẹ̀tù kí ń gbọ́ ẹ̀tù la ilaha illallah la ilaha tó bá ń sọ pé ìlà ohun tí àwọn kan ohun tí èèyàn lè jọ́sìn fún that is ma'abud so torí àwọn olùmẹ̀sìn ó ṣe sọ fún pé la ma'abuda kò sí nǹkan kan téèyàn lè jọ́sìn fún àbọ́bà kan téèyàn lè jọ́sìn fún illallaha kò sọ́bà kan téèyàn lè jọ́sìn fún lódodo àyàfi Allah nínú gbogbo táwọn èèyàn lè máa sọ pé àwọn ń jọ́sìn fún lágbàáyé àbí níbikíbi kò sí èyí tó lẹ́tọ̀ọ́ sí ìjọ́sìn ní ti tòdodo àyàfi Allah bá dẹ́dà èyíkéyìí táwọn èèyàn bá ń jọ́sìn fún yàtọ̀ sí ìbàjẹ́ ni so ìtumọ̀ táwọn sọ fún yínú so ẹ̀yin sọ pé à ń contradict kí ni ìtumọ̀ so tẹ́ẹ̀bà contradiction wo àmọ́ Islamu wá fi rinlẹ̀ Islamu sọ pé kẹ́ pé Allah bẹ́ẹ̀ ọ̀tọ̀kọ́ mùdírù sọ pé kìí ṣe kẹ́lmẹ̀ Islamu ipé kìí ṣe kẹ́lmẹ̀ Islamu ipé wọ́n sọ pé kìí ṣe kẹ́lmẹ̀ Islamu yẹn ìsọkúsọ ọ̀rọ̀ ni
ẹ máa lọ jàre ìráyè ẹjọ́ wẹ́wẹ́ ẹ lọ kéwú tẹ́ bá kéwú ẹ lọ wá kan ṣe kan kéwú ẹ sì fẹ́ máa jiyàn abẹ́ẹ̀ rí nǹkan wọn so kò kéwú bá ó sì fẹ́ máa jiyàn ẹ̀yin lẹ́ ń fàyè lẹ́ fáwọn pípù fàyè lẹ́ fáwọn pípù o máa dúró ìbàjẹ́ tí mùdírù yín dálẹ̀ sílẹ̀ Yorùbá ni o máa dúró ìbàjẹ́ àti àwọn ìsọkúsọ tí mùdírù yín dálẹ̀ sílẹ̀ Yorùbá so barakallahu fikum ẹ sáàchì fún kitab and sunnah 1 àbí kitab and sunnah 001 so kitab and sunnah 001 oye lórí TikTok so lákùnfà gbà tó kí ó tó sì fẹ́ máa jiyàn ibo wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ ibo ni wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ dákùn ṣé tó bá lọ sọ́dọ̀ dókítà ní ìsìn tó mọ̀ ń pa medicine ó wà máa bá dókítà jiyàn òun kàn pọ́tì tó kàn kú dànù nífà naam assalamu alaikum warahmatullahi wabarakatuh wa alaikum assalam akúdédé wòyò naam naam àmín naam nídìí ọ̀rọ̀ tó ń sọ ní platform nǹkan tó yanjú tó clear àwọn ń fọ́lọ̀ yìí dáadáa kò lè sí nǹkan tẹ́ sọ tó wrong ọ̀rọ̀ ń pa àwọn ms bàbá yìí tó ń da àwọn olówó èlò tó ń da islam inú mi dùn bẹ́ẹ̀ ṣe take up ọ̀rọ̀ yìí kò lè mọ́ fọ́ sá ọjọ́ tẹ níjẹta tó sá fún yín ní live mú wò kí ni wọ́n báyìí bẹ́ẹ̀ lè ṣe live tẹ́lẹ̀ ẹ̀ jí gbogbo náà mú fọ́lọ̀ gbogbo àwọn ará bí àwọn ọ̀daràn wọn sá ọ̀rọ̀ òde yé wọn ìkọ̀kọ̀ yé wọn rárá so aláàtúbọ̀ máa àṣẹ àdúpẹ́ kúṣẹ́ takuntakun. náà jazakumullahu khair náà ẹ ṣe ń gán sà. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. so àwòrán ayẹjọ́ wọ́kàn máa tó wálẹ́jọ́ bírò wálẹ́jọ́ kò sáàyè fún ẹ̀ ẹ̀rí lọ̀rọ̀ tí wá bá dé so àní Allah gbólóhùn Islam so àwọn ọmọ lọ́bọ̀ bá àmà sọ́kà nẹ́bì tó dé Islam fi rinlẹ̀ so ó ti di inti Islam legalize so òdo ni kí mùdírù máa sọ wípé Allah kìí ṣe kẹ́lmà Islam bàbá ńlá òdo ni so naam salamu alaikum wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Allah fún wa ní ẹgbẹ́gbọ́ àlàáfíà aláàrẹ̀ fún wa ní aláàfúbá máa ṣàlékún ìmọ̀. Àmín. Náà Jerry, nǹkan tí mo fẹ́ contribute sí ọ̀rọ̀ tó wà rẹ̀ ni pé you see most of these people tell me they don't know anything. No. Or anything. And ṣe bá trade pẹ̀lú wọn jù ọ̀pọ̀lọpọ̀ wọn mọ different between àṣà àti ẹ̀sìn. That is the problem. Wọ́n mọ̀ àṣà yàtọ̀ sẹ́sìn. Wọ́n believe pé ìwọ tó ń ṣe mùsùlùmí ẹ̀sìn kò ń ṣàṣà. Bí àpẹẹrẹ àwọn is a different thing. Inú ẹ̀sìn òun everybody ti ní oríṣiríṣi ẹ̀sìn but àṣà àwọn believe pé tó ti ń ṣe mùsùlùmí ò ti fàṣà lẹ̀. Bẹ́ẹ̀ni. Láti kò jọra wọn kò tẹ̀ sí tó gbà jọra wọn rárá. Ìgbà tí wọ́n bí gbogbo wa yòókù sọ inú òde tá à ń sọ àṣà ni. Bẹ́ẹ̀ni. Oúnjẹ tá à ń jẹ àṣà ni. Aṣọ tá à ń wọ̀ àṣà ni. Bẹ́ẹ̀ni. Ìgbà tó bí gbogbo wa àwọn Árábù kan tó rí yìí ọ̀pọ̀lọpọ̀ wọn míì náà wọ́n ń ṣòṣà bí wọ́n ṣòṣà. Kódà àwọn ni wọ́n ṣe bọ́jú àwọn eléyìí lọ àwọn eléyìí ń kọ́ṣẹ́ ni. So but Yorùbá fúnlẹ̀ tó ní ni pé wọn ò ọ̀rẹ́ sáà kan tó ń jẹ́ àṣà. Wọ́n bìlì wípé ẹlọ́gbẹ̀sìn ẹ̀sìn yàtọ̀ sáṣà should not mix it up. They are missing things up much about Yorùbá. Yorùbá mi ò mọ bá a ṣe ń ronú. Ẹ̀sìn yàtọ̀ tẹ́ bá ń ṣe àṣà pàpẹ́ this is àṣà tó bá yẹ sí ni kò sí Yorùbá tó máa sọ pé má jẹun Yorùbá má àmàlà tá à ń jẹ àṣà wa ni. So èmi ní ìsìn ó lè di lọ́la ká wọ agbádá nínú àṣà wa ni mo lè wọ agbádá lọ́la so kádé fìlà Yorùbá alédè lọ́la àṣọ pé kò dá àṣà wa ní óyé àmáwòkàn ní bá wọn ṣe bọ́ ní ọmọ pẹ̀bọ̀ láṣà fún wa.
wọ́n understand the concept yẹn àwọn pa ẹbọ pọ̀ máṣà. bẹ́ẹ̀ni. they don't understand it. ẹbọ dẹ́ ń pa pọ̀ máṣà yìí ni pé bí kéèyàn máa jọ́sìn fún nǹkan mi kò ń ṣàṣà nìyẹn. ìlànà náà ṣe bí pé ẹ sọ pé àwọn nǹkan òkúta yìí ló lè ṣe kíní ìfún yín. yìí ló lè ṣe kíní ìfún yín ẹ ti sọ nǹkan tẹ́ ẹ̀ ń pọ̀ fún ṣàṣà mọ́. àwọn èèyàn problem tó máa tán ní Yorùbá ni pé ọmọ àbíkọ́ tó ló ń ṣe Muslim òun ti lọ ń ṣe àṣà àwọn Arabu Islam kò ṣàṣà wọn ọ̀sọ̀fọ̀ is a religion. Sini. So ní gbọ́dọ̀ pé torí pé àwọn ṣẹ̀ṣẹ̀ àwọn lágbá ibẹ̀ ló ti wá wọ́n ṣe lágbá kan sí wá Islam ọlọ́run fáwọn ọmọdé gbogbo àgbáyé ni gbogbo everybody ni. Láti jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ pé this is the truth, this is the only God, this is how you need to worship the Almighty Allah. Kò dẹ̀ ṣe pé bí ànábì nìkan náà gbogbo àwọn ànábì tó wá ọlọ́run sọ fún ẹgbẹ́ jíṣẹ́ mi nìkan Allah subhanahu wa ta'ala fún gbogbo wọn. So why is it like never there tó jẹ́ Yorùbá tó ń ṣe Muslim wa ní kó ti fi àṣà yín lẹ̀? Àkọ́kọ́ nìyẹn. Àìmọ̀kan. Àṣà kọ́. Tẹ́ bá ń bá wọn jiyàn lákàyè kéré sí gbogbo nǹkan tẹ́ máa ń bá wọn jiyàn sí. Ẹni tọ́lọ̀ ń bá ti fi mọ̀ ọ̀nà wà láyé tán. Wọn kì í differentiate kan dáadáa. Wọn mọ differentiation ni pé ẹja differentiate ẹ̀sìn àtàṣà o. Wọ́n kàn fẹ́ máa kọ́ àwọn èèyàn bọ́nu problem. Àṣà bẹ́ẹ̀ ń ṣe nǹkan tẹ́ ń pè láṣà tó tẹ́ sọ́dẹ̀sìn tó yẹ pé inú ẹ̀sìn nǹkan tẹ́ ń pè léṣẹ̀ ìṣe gbogbo tẹ́ ń ṣe. Òun náà ló kó bá gbogbo àwọn àpò oníjẹkújẹ mí náà tó ń ṣe súnfí tó ń ṣe gbogbo jágbàjá kiri rẹ̀. Òun ló kó bá wọn. Because àwọn ọjọ́ àwọn pípú yìí máa sọ gbogbo ọ̀hún tóbi. Wàláì. Ó jẹ́ gbogbo àwọn mùsùlùmí tó lórí déédéé lórí pé yẹn ṣe Islam ṣe tó ká ṣe ni. Wàláì gbogbo àwọn eléyìí ò ní máa sọ kọ́tọ̀kọ́tọ̀ tó ń sọ kiri. Ìgbà tó jẹ́ gbogbo àwọn àfáà náà tọ́jọ́ ń ṣe gbogbo bàbá aláwo wọn kiri tó ń ṣe gbogbo ẹ̀kiri náà àwọn ló ń sọ gbogbo nǹkan tó yẹ kó máa ṣe. Àwọn ni wọ́n sọ fún ẹ pé gbogbo ọjọ́ ń gbọ́wọ́ ni gbogbo ọjọ́ ń gbọ́ ẹ máa gbọ́ ẹ lérò ní pápẹ́lẹ́ kọ́ máa tó máa sọ fún àwọn àbá àwọn tọ́jọ́ ń gbọ́wọ́ ni. Àwọn yẹn ni wọ́n kó bá ẹ̀sìn. Àwọn yẹn náà cover Islam tá à ń ṣe. Òun dẹ̀ ní gbogbo kíní náà ló wá jẹ́ kó ló wá ṣẹlẹ̀ nísìnyí báyìí tẹ́ fáwọn náà ti fojú àwọn rí pé ẹ̀kẹ́ nìkan jáde kó máa sọ kó máa sọ pé ẹnìkan ó lágbára jà náà bì lọ. So irritating. The only thing we are saying, alhamdulillah alhamdulillah Islam ọlọ́run ṣàwa ní mùsùlùmí we understand the different thing culture and religion. Àdúpẹ́ lọ́dọ̀ Allah ọ̀gá tó fẹ́ sọ ní pé gbogbo àwọn àfáànà kan bá ń gbọ́ gbogbo program let us kájí títí kúrò ní iṣẹ́ bọ́ kájí títí kúrò ní ká máa jókòó fáwọn èèyàn kájí títí kúrò ní kìíní ká ṣe pure Islam fáwọn èèyàn. Islam ní láti mójútó ilẹ̀ Yorùbá yìí á ní láti mójútó Islam dáadáa wa because a lot of us we still need a lecture inú dẹ́rẹ́dẹ́ tá à ń gbọ́ yìí tó tún yí wa padà ká ẹni máa ṣàṣekèrè ìrọ̀ Islam tẹ́lẹ̀ àti ìtún Islam ṣetán lẹ̀ Yorùbá àtúnlọ́mọ àwọn babaláwo à ń ṣe gbogbo ẹ̀. And to understand the concept of Islam, you have to say it's the best in the whole world. It's the best religion because it talks about humanity. It talks about everything about life. So what do you want again? So start a job. Hello? No, more pẹ̀lú. So you start a job to return long. Ẹ má bá feel like káyè táwọn people ìfi sọ̀rọ̀. Tí n bá jókòó mo kàn máa wò pé mi ò lè máa dá sọ̀rọ̀ wọn because they don't understand the concept of religion. That is my own aspect. I've seen about them. They don't even understand what is religion. They only mix up religion and culture. That is where their problem always started from. So lè máa rí Yorùbá ní gbogbo Yorùbá kájà máa ṣe bọ́ ìyẹn bí bá ṣàwá ni ẹbọ ni. Subhanallah àṣàkọ́ is a religion. Anybody dey decide for government no religion. So àwọn òun lè pa àwọn ọmọ yìí kẹ́rẹ́ máa ti nǹkan tí òun ṣe tiwa bọ̀ ọ́ lọ́wọ́ kẹ́rẹ́ fẹ́ sọ wá ti kékeré sí lórí ajọ́mọ Yorùbá. Ààrẹ ṣe yẹn. Táwọn bá tẹ bá bìlì wípé ẹ̀sùn tẹ bá ṣe ń ṣe ẹbọ yín tẹ̀ ń ṣe gbogbo ẹ̀kọ́ sí ìwọ̀n tó kọ mùsùlùmí pẹ̀lú tiyín ó wù yín àdẹ sọ pé ẹ má ṣe bọ́ kẹ wá máa fún mùsùlùmí kan kẹ máa sọ ara náà bì kan ìyẹn ti di pé ẹ̀kọ́já ẹ ti ń fíràn àwọn tó yẹ kí wọ́n jókòó mi ò tí ọyọ́ kan tẹ jókòó síbẹ̀ kẹ máa bá àwọn babaláwo kan gbogbo àwọn tẹ máa sọ̀rọ̀ sínú gbogbo àwọn Sufi Muslim náà lè máa sọ̀rọ̀ which is very good because you feel this is what concerns you most. Nǹkan tó concern ni pé ẹ̀yin tẹ̀ ń ṣe bàjẹ́ tẹ́ ẹ pé ẹ pèrè ayé mùsùlùmí kọ́ ara nǹkan tẹ̀ ń sọ yẹn òun ló padà ṣẹlẹ̀ yìí. Ààrẹ òun làwọn oníṣẹ̀ṣe yìí jàgbàjàgbà gbàràgbà wọn fi ń sọ gbogbo ilé ìtàn sọ yìí tó bá jẹ́ gbogbo everybody dó síbi tí wọ́n dó tí wọ́n ṣẹ́ bọ́ táwọn náà bá wọn jó fún wọn ṣe kínní wọn láì they will not be saying nonsense wọn ò ní sọ jàgbàjàgbà kan sọ yìí wọn á jókòó wọn ni
because Islam told us cash ẹ̀sìn tiwa. Iye tá a bá lè ṣe wá sí tẹ́ ẹ bá tó alhamdulilayi tẹ́ ẹ bá dẹ̀ gbọ́ tó Allah lọ́ba ti ń fi ní mọ́ni. But Allah bá mi fún yín ní ìmọ̀ àti òye Allah sì bá yín fún yín gbogbo ìtọ́sọ́nà fún yàn fi ṣe dáwà sí dáadáa fún mi lágbára ta Allah subhanahu wa ta'ala. So nǹkan tí mo fẹ́ ní kí n sọ̀rọ̀ lé lórí ní ẹ̀sán. Jazakumullahu khair. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum. Aba Erafa. Naam. طيب kò sí ọ̀nà inshallah. Observation nìkan ní ìgbésẹ̀ rẹ̀. Ẹ má jẹ́ káwọn kan wá máa stress ní orí life ìdánilẹ́kọ̀ọ́ lẹ́wà ṣe ìmọ̀ ọ̀bá tọ́lọ̀ fún ìgbàgbára. Ẹni tó bá fẹ́ engage ìyẹn ní debate, tó bá fẹ́ engage ìyẹn ní question or whatever, ló wá kẹ́kọ̀ọ́ àbúwá gbèrè. Tó bá ti sọ pé òun fẹ́ debate ẹ kọ́kọ́ ṣe Quran fún ẹ kọ́kọ́ wọ́n ka Quran ibi tó bá ti mọ̀ tí ò bá ti ní ka ẹja dà. Wọ́n pẹ̀lú wa máa wà ń bẹ̀rẹ̀ máa lọ yín fún papọ̀ kankan máa béèrè àwọn question for based on nǹkan táwọn afáwọn kan ti sọ fún wọn. Ẹ tó bá fẹ́ béèrè question kó lọ sọ́dọ̀ afáwọn kó lọ béèrè question. Tó bá rú lójú kó lọ béèrè lọ́dọ̀ àwọn afáwọn. Tó bá ti mọ̀ báwọn rẹ́dí àti kẹ́kọ̀ọ́ kan bọ́ sílẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń torí pé fẹ́ gbà nǹkan kan bẹ́ẹ̀ and you have been doing this for a very long time. Ẹ tó bá mọ̀ ìlú mọ̀ yẹn tí ó bá mọ̀ kó get out. So ó jẹ́ observation ní kí ọ̀kan kan máa wọ àwọn orí program kan kan máa rò àwọn tí ní platform kan táwọn ti máa sọ̀rọ̀ tó make sense àti tọ́kọ̀ rò pé bóyá àwọn kan ìlú express. Emotion wọn. Emotion wọn àti challenge àwọn sọ pé àwọn afá àwọn kan bẹ̀rẹ̀. Ẹ lọ bá àwọn afá yín sọ̀rọ̀ ẹ bá ní pẹ́jọ tẹ̀lé ẹ lọ bá àwọn afá yín. Àwọn afá àti wàá táwọn àgbélé ọ̀rọ̀ lọ́wọ́ títí ibi tó bá kú jẹ́ káàtó tọ́lọ́ ọ̀bà kó bá wa tún ṣe lórí ẹ̀. Amin. Atayna bi. So it's not everybody that wants to come up or wants to debate you that you should debate. If I are you left for you, they will call you back the body. Come on, I will get it. Get out. Come on, them will go down. Can just swipe up and go to another platform, go to the come and buy. So we can continue to take the whole time. So why you how I comment section and how I get there about to look more than to look back and keep a couple of comments to their own foolish question. Nobody to need the answer to question and go about my party. Amin. Naam. Jazakumullahu khair. Naam. Naam. Jazakumullahu khair. Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam. Aku dédé wò yó. Naam. Aku gbìyànjú sà. Àmín àtẹ̀yìn náà bí ìsìn. Wá, ní tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ àwọn ẹbọ yìí, ó ń disturb ọpọlọ mi. Mo ṣe ń gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn, ó ń disturb mi gidi gan seriously. Kódà mi ò fẹ́ gbọ́ rárá. And àwọn èèyàn wa àwọn àfáwà náà lò mo rò pé àwọn náà wọ́n máa ronú wò ní ìsìnkú táwọn ohun tí ìṣòkòtò táwọn unity táwọn wá kiri ara consequence nìyẹn. Ṣé lè pe àwọn àfáà ní ìsìnkú pé kí wọ́n bá a sọ̀rọ̀ nípa ẹ̀ kí wọ́n àsìkò náà fẹ́ sọ ń bẹ̀. Wọ́n máa pẹ́pẹ́ ni. Gbogbo àwọn tó ń bọ̀ lọ́wọ́ kiri tó ń jọ ìyá fọ́ọ̀tù náà nìyí. Bẹ́ẹ̀ ni o. Àwọn náà wá di wàhálà sí wọn àwọn ọmọ ìwo la wá gbọ́nu wọn ìwo ló bọ̀ tànù wọn tó lè sọ̀rọ̀ wọn nísì. Kò sí ilé bọ̀ tànù àwọn náà tọ́lé jẹ tẹ́nìkan sọ pé ọba kan ti lọ̀rọ̀ yẹn Ọlọ́run ó ń dá pípé kí n bẹ lọ́hùn kó dẹ̀ kí ìjà tó dẹ̀bẹ̀ sí ní ìṣẹ̀lẹ̀ yìí wọn lórí lẹ́sẹ̀kẹsẹ̀ ló ṣeré lára níbi tó disturb ọpọlọ mi. Ọlọ́run aṣàánú yín Ọlọ́run ní jẹ yín nípa á
jẹ́ kẹ́ ìwọ̀nba bá sì mọ orúkọ ọmọ mi náà tó ń gbéra wọn ní ẹ̀gbọ́n clip ní táwọn sì ní ẹ̀yìn wọn làwọn wà táwọn tó ti dín yẹn ẹ mọ̀ pé ẹlòmíì ti ṣìnà pátápátá kọ́lọ̀ kó wá fún ọmọ náà ni. So àwọn tó bá yẹ àwọn tí ajú gbọ́mọ̀ bá tá à ń gbọ́ yìí tó ṣe wọ́n láǹfààní ọlọ́run àmọ́ àtúndẹ́ kí ìmọ̀nà yẹn kó tún tẹ̀síwájú fún wa inshallah àbúrò àti láì so ọlọ́run àmọ́ ràn iná lọ́wọ́ ẹ ṣe gan àdúgbò ọmọ lóore Assalamu alaikum. Wa alaikum assalam. Naam, aku gbìyànjú. Àmín. Gbogbo wọn tó ní àti tó ní kí ara kò jọ kí ọ̀pọ̀ ajẹ́mọ̀ kan ẹkú iṣẹ́ náà ẹkú iṣẹ́ ìgbàgbọ́tàkù náà àwọn obìnrin náà kó bá fún ẹ̀mí gbogbo àti àlàáfíà lẹ́yìn àti àwọn ọ̀pá náà tí wọ́n gbìyànjú lórí ọ̀nà kí Islam ilẹ̀ Yorùbá kó lè dúró. Náà ṣe ọba tó ní kàn fẹ́ tí mo rí sí ọ̀rọ̀ wọn oníṣẹ̀ṣe àbálá ṣìṣe bẹ́ẹ̀ ṣe máa ń pè wọ́n yẹn sá náà ni pé gbogbo ìtàn ṣe propaganda ṣẹgẹ èmi dẹ̀ ti sọ mo ti lọ sórí bí ìtumọ̀ jẹ́ mo jẹ́ kọ́ mọ̀ pé wọ́n fọ́ fara wọn ọ̀dọ́ ti pẹ́ wọ́n ti ṣe gbogbo tó ń ṣe yìí tí wọ́n pé wọ́n ọ̀rọ̀ náà lọ so ó ti bọ̀ wọ́n fọ́ fara sọ wọ́n tó bí wọn gan wọ́n ti gbìyànjú ẹ̀ so kò sí ìrọ̀kọ̀ the outcome is náà wọ́n fìl náà ni èmi mo bí èèyàn ṣe máa mix up àṣà pẹ̀lẹ́ gbogbo ara wọn náà gẹ́gẹ́ bí ọmọ ìyá tó pè lẹ́kọ̀ọ́ tó ń sọ̀rọ̀ nípa pé ọpọlọ wọn kò ṣe tó náà ni tó bí kí ni wọ́n bá wọn sọ pé wọ́n fi àṣà wọn lẹ̀ ṣe bí jeans and trousers alárí lọ́rùn wọn. iná ni so àti airdrummer àwọn ọmọ kàtá. imagine ta ló fi àṣà lè nínú àwa àti wọn ṣàṣàlẹ̀ máa rí mùsùlùmí tó mọ̀ nǹkan tó máa kó sí jeans àti trouser up and down ẹ̀yìn yìí lè fi ilẹ̀ Yorùbá lẹ̀ náà lẹ́nu lọ́jọ́ kó sílé òyìnbó kò yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ náà. olówó Èkó ṣèbó yẹ kó máa wá pa owó ń lu bàbá rẹ ni ó ṣe sá lọ sílùú òyìnbó. ọ̀nà ìṣe ẹni ìmájì alábòsí. ó ṣe jòkó sílùú bàbá rẹ kébi pọ̀ kórì rẹ fẹ́ dàrú. ilé ni ẹ̀kọ́ lọ ṣiṣẹ́ ìlú ìbò wọ́lọ́ ìyá inú ọkọ̀ àwọn ọmọ kàtá. àtẹwà ìtumọ̀ á fún títí pé wọ́n máa sọ pé mùsùlùmí lọ́wọ́ pé ìgbàgbọ́ wọn ni pé ilé kan lọ́wọ́ fi ẹ̀sìn Islam sílẹ̀ wọ́lọ́ ìmọ̀ ìsúnmọ̀ billahi la ilaha illallah èmi máa ń sọ ó lè ẹ́ bà jẹ́ mùsùlùmí kó wá practice ọ̀ Islam al-kitab wa sunnah kó wá sọ pé wọ́n mi ti rí dà agbófin Islam rẹ̀ àbí kọ̀ọ̀kan lórí nínú Islam tí òbí ṣe Islam wọ́lọ́ ìkó possible. If you don't Islam, let's check ara ẹ̀. You have never been a Muslim right from time. Ó kàn jẹ́ Muslim ní àfẹnu jẹ́ lásán, àforúkọ jẹ́ lásán. So most wọ́n kàn eré yàmàyàmà náà ń ṣe. Tó máa ń rán àfà tí wọ́n fọ́ níbi wípé ọ̀wà kọ́ ní bídíà ẹ̀ tó máa sì lọ pa wọn, wọ́n á sáré mú wọn yẹn sọ́wọ́, wọ́n á máa fi ọpọlọ wọn yẹn ṣeré, wọn yẹn náà padà sá lọ. Ó máa bọ́ ipa rí nìyẹn. Tẹ́gbẹ́ torí pé kì í náà igan ẹ̀wà sí ẹ̀gbẹ́lẹ́sìn náà ń ṣe. Wà sí sí ẹ ṣàbòsí pẹ̀lẹ́ sí báwo lè ṣe wá rí ẹlẹ́bọ kan tẹ wá fẹ́ lọ confront ẹ̀ torí wọ́n yà pàtó yẹ pé straight eye àti ẹ pé kò ní kankan tẹ́ pé kò sí àmúlùmálà èyí máa fẹ́ twist ẹ̀ láti lè rí sweet. kò sálùmù bó lẹ ṣe sọ Yorùbá yàn gan àmúlùmálà àbí kò sálùmálà nínú èyíkéyìí àyá Al-Kùránì gbogbo ẹ̀ náà ló straight. ó ṣe ní ìdíyẹn wọ́n bí bóyá dín ẹ̀gbọ́n ẹ̀yin máa ṣàfẹ́ láti bẹ́ẹ̀ fi dùn ọ́nú ẹ fẹ́ yí àlà náà ẹ fẹ́ yí ọ̀rọ̀ náà ẹ fẹ́ yí àdìs ẹ máa sọ pé lápẹ̀rẹ̀ ẹ̀rọ àdìs ti aláàtì tí ànábì ti tó ń wá pé ànábì fẹ́ ìyàwó Aisha at the age of kini wọ́n máa sọ pé wọ́n kan sọ pé ṣe wọ́n pé irú àwọn ọjà padà kò ẹ̀ sìn wọ́n ní àdìs ẹ̀ kò ṣe àdìs kìíní kan ọmọ bọ́ọ̀ yìí máa ṣe yàmàyàmà wọn so irú wọn náà ló máa ń fún lọ́wọ́ aláṣìṣe yìí wọ́n máa ń fún wọn ní ọ̀rọ̀ sọ
kò lè sí nǹkan tó kàn yàn wọn lọ ìsìláàmù tí wọ́n ti wá náà nìyẹn kò sí nǹkan tí ẹ̀kan lè ṣe sí gbogbo wọn náà sọ pé ọ̀kan wá láti wá pa ìsìláàmù orílẹ̀ Yorùbá they should go to the world kó lọ gbá research wọn the fastest growing religion in the world now is Islam ẹ lọ wọ western ibi tó wọn wà náà ẹ kọ́ wọn náà bá àwọn ọmọ mùsùlùmí ibẹ̀ máa kú ní ìnáwó ẹ kọ́ wọn bá àwọn mùsùlùmí Amẹ́ríkà máa kú ní. kọ́ máa pè wọ́n sí di ìṣẹ̀ṣe bóyá ìṣẹ̀ṣe Amẹ́ríkà ni wọ́n pè wọ́n sínú àwọn ọmọ kàtà àwọn ọmọ òkúrí. ìṣẹ̀ṣe Amẹ́ríkà kò gbọ́dọ̀ jẹ́ṣẹ̀ ṣe Yorùbá lé wọ́n pe àwọn tí wọ́n ń bẹ̀ẹ̀ yún sí. ṣé lábáwá tó ń sọ ṣé lábáwá ò lẹ́sìn náà ṣe tẹ́lẹ̀ ìbẹ́lẹ̀ bọ́ ni ó ṣe gbogbo wọn lè yí grand children náà jẹ́ sẹ́wọ̀n lábáwá nípa ọ̀rọ̀ àṣẹ síbi tó ṣe wọn tó lárúbáwá ọdún Islam wá jẹ́ kó mọ̀ pé gbogbo ọlọ́run wọ́n kẹ́ ń pe òótọ́ ọlọ́run ẹ̀ẹ̀kan Allah subhanahu wa ta'ala olóòótọ́ ká sí ọlọ́run dẹ̀ lu ànábì Muhammad sallallahu alaihi wasallam fún nǹkan ẹ̀ èyí wá sọ pé lárúbáwá ṣe gbá lárúbáwá ṣe kíní kan wà lọ́ọ̀ gbogbo wọn kò sí làákàyè bẹ́ẹ̀ tó bá wọn ní wò ìrẹsẹ̀ tó lè máa rí sí ẹni tó bá pèsè ẹ̀sìn ẹ̀ lórí kitabu wa sunnah ìwọ kan wá sọ pé wọn kan kò tẹ̀lé àfa kan alágbòsí tí wọn tẹ́ pé wọ́n wá láti wá gba ìdíyẹ fún wa kò sí ọpọlọ òde pé láyé láti lè mọ̀ pé ìwọ tó wọn lè sọ ọkọ máa tó wá sọ pé àwọn àfa kan tó máa lọ sọ̀rọ̀ sí ẹsẹ̀ ẹlẹ́sìn wọ́n ṣe kí wọ́n forúkọ ọlọ́run àfa àjá ní bí kí wọ́n forúkọ ẹ̀ àwọn tó wá ṣe comparative religion yìí wọ́n máa lọ ní ẹ pé àwọn ẹlú fasábàgbé táwọn oníṣẹ̀ṣe náà fi dìde wọ́n fi gbógun ti Islam wàhálà irọ́ yìí àwọn kan táwọn onírìn náà ṣe gan ṣé àwọn ẹ̀yìn gan ṣé wọ́n mọ nǹkan ẹ̀ ṣé wọ́n ṣe gẹ́gẹ́ bí kitabu bí ẹ̀sìn ṣe gbé wá bí tí wọ́n bá fi ṣe comparative ṣé wọ́n ṣe nílànà wọ́n ṣe náà so ìyàtọ̀ wà ń bẹ̀ ìyàtọ̀ wà ń bẹ̀ gẹ́gẹ́ àgbẹ̀ aláàkókò bá wọn ní dúró ṣe. àwọn àtẹ̀lé into four wọn lọ ilẹ̀ àwọn àbùsí kan tó máa ṣe wọ́n náà ṣọ́ pé ẹ máa gba ìwọ̀ ẹ̀ láti fi àmọ̀ bí ìlú tẹ̀tà rẹ̀ wọ́n náà tó máa sọ pé ẹ̀bùn àwọn àgbàlagbà kan. eléyìn ẹ fi ẹ pa ọ̀rọ̀ eléyìn tìyà eléyìn kì í ṣe èmi ò máa rí gbogbo àwọn ọ̀rọ̀ yún èmi ò máa rí ro kò máa jẹ́ pírọ́blẹ́mù fẹ́mi ń tèmi. sọ̀rọ̀ tí ò tọ́ nínú Islam wọ́n lè sọ pé ìkan báyìí kò rí wọn bá ìkó ṣe ìgbà wọ́n ká ìlú yàn so gbogbo nǹkan ìwà á mọ̀ pé ọlọ́run máa gba ìwọ yìí fún yín lálùkì àmọ̀ wà lọ́ọ̀yì tọ́lọ́ ìsìnmọ̀lúlà òṣìṣẹ́ ẹkúṣẹ́ náà àwọn àbáwá sanyẹ́ lẹ́sùn lórí ẹlẹ́kì àmọ̀ ẹ̀mí gígùn àláfíà ọlọ́run á jẹ́ kí ẹ fi gbogbo alábọ̀rọ̀ lọ́ọ̀ barakallahu fikum jazakumullahu khairan. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Naam. Asatullah. Assalamu alaikum. Wa alaikum salam. Ẹjọ́ ẹ má jẹ́ kó pẹ́ barakallahu fikum. Àmín. Ọmọ wa dúpẹ́ fún ọlọ́run kí ẹ tó ẹ̀sẹ̀ ìgbà ní ayé àti ní ayé àdúpẹ́ fún yẹn àdúpẹ́ fún yẹn so ìmọ̀ràn tẹ́lẹ̀ fi wá fún ayé ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ àwọn ń tẹ̀lé tó dé pọ̀ so ìmọ̀ràn tẹ́lẹ̀ fi wá fún ayé ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ẹ̀ mọ̀ fún tí àwọn ènìyàn sọ torí pé kò sí ohun tó burú nínú àwọn gẹ́gẹ́ sí so kìí sì báyọ̀ kí èèyàn jẹ́ bàbá kan tó bá tí èèyàn máa ta lòfin náà ṣé àṣẹmọ́gbà ẹgbẹ́ mi òfin náà òfin ayé lásìkò yẹn tí wọ́n máa ń òfin ayé bí òní tó tẹ́ pé èèyàn ti ń yàgbẹ́ ní ńkọ́ àṣàwọ̀ yìí. Náà mo wà pẹ̀lú yín. òfin ayé tó ti pé èèyàn lásìkò lọ́kọ́ ti ń yàgbẹ́ ní tọ́ so tí wọ́n bá láwọn fẹ́ lò lọ́nà tó tọ́ so ẹnì kì í dàgbà lòfin lọ ká tó má sọ pé òfin ọba tó dára so tó dára gbogbo ti dáa so ẹ̀wọ̀ ó ti dára so tó wá fẹ́ nígbà tí wọ́n ti parí pẹ̀lú òfin so ìra mi lásán
and then àwọn ohun tí ń tẹ̀lé àwọn alúfààfà yẹn àwọn àfà Sufi lẹ́wọ̀ àwọn náà wọ́n dá ọgbẹ́ kalẹ̀ torí pé wọn ò ní ká mọ ìyàtọ̀ láàrin mùsùlùmí àtẹlẹ́bọ àwọn nìkan mọ̀ bá ogun táwọn ẹlẹ́bọ náà ń ṣe lọ́dọ̀ wọn sábà láwọn sọ ẹbí jákèjádò tó ń ti lọ so àwọn náà tó mọ ní àwọn ń tẹ ẹgbẹ́ fa so àwọn dá ogun kí ní ìkàlẹ̀ náà so lẹ́yìn pé wọn tọkọ mú Islam lẹ́lúkúkúdú so èrè ìgbàgbọ́ pátápátá ìfún táwọn ṣe so ọ̀pọ̀lọpọ̀ wọn sì mọ òdodo kí ni ohun tí a mọ̀ torí ohun tí a fẹ́ jẹ káfí gba ohun tá a jẹ láyé àti ohun tá a jẹ ní ayé láyé so ohun tí ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ jẹ kò sí yorùbá ní oògùn ní ẹkùn ní kó nínú ọmọ mọ gbogbo ọ̀rọ̀ dàpọ̀ sí ẹni tí òdodo tọ́nà wọn ni mo fi òdodo ẹ̀ tí ọmọ tọ́ wọn lẹ́yìn nígbà gbígbá ha nípa àwọn ẹ̀sìn òdodo ẹ̀ sọ wá nígbà tí wọ́n bá bára wọn náà kò tó rí pé wọ́n lè sọ̀rọ̀ wọn olórúkọ wọn mọ̀ láwọn ti ní ẹ̀dá tó ti ẹ̀ fẹ́ yẹn so kí àwọn ọmọ lẹ́nu rẹ̀ nípa ọ̀rọ̀ wọn nídìí àwọn fúnra wọn lẹ́nu ara wọn náà wọ́n ti máa sọ pé ànábì òsì kí ni tí wọ́n fẹ́ gbà dé nílẹ̀ aláàbí òsì òkè àwọn ló kẹun tó sì ṣàlàyé pé ká fún un fún kẹun so wọ́n ṣàlàyé bá ti yọ sàkà wọn kò sí nǹkan tí bẹ́ẹ̀ lóṣì dáhà ànábì òsì ṣàlàyé wọn so àwọn náà dá ogun jákujàku rẹ̀ àádùn náà wà láàfin ọ̀rọ̀ tó tó gbòòrò sí ní ànàzí so àwọn náà ọlọ́run fi gbogbo ọmọ alápapọ̀ torí pé àwọn òní èrè kẹta fẹ́ gbà mẹ́jọ pé gbogbo akájọ wà bí nàlọ́ kọ́lọ́run fi kọ́ bá fi wọ́n mọ̀ ní àwọn náà láti dúró lójú ọ̀nà kọ́lọ́run mọ̀ lè ṣe àwọn kúrò mẹ́lẹ́lẹ́ kó sáré fún yín máa ní fún wa kọ́ wá ní kó sórí ayé àti orí ayé ra wọn gbogbo ayé tí a bá kó ní ayé kọ́lọ́run yá kágbé Islam dọ̀ kí ìmáà náà mọ̀ fi wá lẹ̀ kó ṣe wá ní akínú fún ọmọ ṣe wá ní akínú fi mẹ́lẹ̀ insha Allah ọlọ́run tó dájú lọ́wọ́ pẹ̀lú àtàwọn ẹ̀rọ gbogbo àṣàwọn ọ̀nà tí lọ́wọ́ pẹ̀lú. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam. Àpẹṣẹ ní ọjọ́ fún ọ̀sán. To Tahir, yau ba yi lafi kosiyo gaskiya. Allah bai da kwashe a ṣe láwọn prógrámù mi láàárọ̀ ọ̀la nǹkan kan bẹ́ẹ̀ insha Allah láàrín kan lọ́bọ̀ ẹ̀dá mẹ́ṣẹ́ ṣe dáadáa fẹ́ni kankan tọ́yẹ ní àárọ̀ gbàtà ṣe prógrámù tán a sọ̀rọ̀ lórí nǹkan kan so nípa pé masjidu kan bẹ́ ń bí báyìí so tí mi ò kẹ́fín tẹ́lẹ̀ pé so masjidu ń bẹ́ ń bẹ́ so ibòmíì láti máa wá lọ ń kírun ní so masjid yẹn kò tóbi but wọ́n kọ́ tí wọ́n kọ́ dà oye but ní gbọ́ pípé ìrun kankan bẹ́ẹ̀ so mo tẹ lọ́bẹ̀ pé lásùbà kan pé kí n tẹ lọ́kírun bẹ́ẹ̀ èmi nìkan mo ríra mi oye so a wá fẹ́ ṣe báyìí a fẹ́ gba prepaid fún masjid yẹn so a dẹ̀ fẹ́ faná sí a dẹ̀ fẹ́ ra speaker àti àwọn engine speaker so àdúgbò tá a wà yìí wọ́n àfààyè gba kí àwọn ẹlẹ́sìn mi ṣe kíni kí wọ́n kọ́ ilé ìjọsìn wọn síbẹ̀ so mọ́sálásí nìkan lẹ́ẹ̀mà rí omi tẹ́ bá rìn sí ládùúgbò yìí mọ́sálásí kò sí so kò sí ilé kiri yóò kò sí kankan bẹ̀ oye so but àwọn Christian ṣáà ń gbé nù bẹ̀ oye nínú àdúgbò náà so a wá fẹ́ ra speaker ká ra engine speaker àti microphone ká dẹ̀ faná síbẹ̀ oye so fún ìbẹ̀rẹ̀ náà though kò sómi ń bẹ̀ but so I believe pé a lè máa get omi láàrin àwọn tó ń jẹ́ mùsùlùmí tó ń bẹ ní àdúgbò bẹ̀ so at least káwọn èèyàn ti mọ̀ pé àwọn mùsùlùmí ń gbé ládùúgbò yìí kì í ṣe pé bá mùsùlùmí ò sí ń bẹ̀ so yóò dẹ̀ tún jẹ́ sábàbí àti ṣe kíni àti wọ́n àsopọ̀ wá láàrin àwọn mùsùlùmí tí wọ́n ń ṣe kíni tó ń bẹ ní àdúgbò kálọ́bà ẹ̀dà kó má jẹ́ kárí kò ṣe dáadáa so tó bá di lọ́la ń sìn tó lówà rẹ̀ fayé lẹ̀ so mọ́sálásí tó bá wà ní tòsí yàn ni wọ́n fẹ́ máa ṣe kíni wọ́n fẹ́ máa béèrè lọ́wọ́ àwọn èèyàn pé mọ́sálásí wo ní ti ń kírun so oye kí ṣe pé mùsùlùmí ò sí ládùúgbò yìí so mo ti monitor pé okay so àwọn mùsùlùmí ń bẹ ládùúgbò yìí ọ̀pọ̀lọpọ̀ inú ilé ni wọ́n ti ń kírun tí ó sì yẹ kó ṣe kíni tí ó sì yẹ kí ó rí bẹ́ẹ̀ so kí Alọ́ba ẹ̀dá kó má ṣe dáadáa fún wa ẹni tálọ́ba ẹ̀dá bá ṣe ìṣínà fún ìgbàláyè fún so oye so ohun tí ẹ bá lè bá wa gbé nínú àwọn kátàkàkalẹ̀ yìí so ẹni tálọ́ba ẹ̀dá bá ṣe rọrùn fún so nọ́mbà wa náà ni
a fi sí orí ètò láìpẹ́ yìí 09052740938 so àbíkẹ́ lórí TikTok tẹ́ bá fẹ́ get in touch pẹ̀lú ẹ lè send the message oye so a fẹ́ faná síbẹ̀ adẹ́gbà prepaid so bẹ́ẹ̀ dẹ̀ ni ara speaker àti engine rẹ̀ so ara speaker àti engine rẹ̀ àtàwọn in tí a máa fi sọ̀rọ̀ síta táwọn èèyàn fi máa ṣe kíni tó máa fi gbọ́ pípé ìrun kálọ́bẹ̀ẹ́dà máa ṣàṣe kíni kó máa ṣàṣe ní rọrùn fún wa so nínú iṣẹ́ dáadáa ni tó tóbi tó yá sí pé nínú sàdákà járíà náà ni so tó yá sí pé ó dá kíyàn lè ṣe ìrẹ̀ tálọ́bẹ̀ẹ́dà bá bùkún mi tó bá sì ṣe ìṣe náà fún mi kó tó di láàárọ̀ ọ̀la so èmi gan fúnra lára mi ń champion rẹ̀ fúnra mi nítorí so nínú téèyàn gbọ́dọ̀ fi ṣojú kòkòrò àti wá ẹ̀san dáadáa látọ̀dọ̀ lọ́bẹ̀ẹ́dà so fún alkiyama rẹ̀ ni so kálọ́bẹ̀ẹ́dà má ṣàṣe ní kíni kó má ṣàṣe rọrùn fún wa so wa hadha wa sallallahu wa sallam ala nabiyyihi wa ala alihi wa sahbihi ajma'in fa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh